náà tó ni o lẹ́yìn rẹ̀ ìwọ náà tó ni o ọba tí kò ní níwájú tí kò ní lẹ́yìn gbogbo ayé farati ọ́ kò dúró ò farati ò kankan lẹ́yìn rẹ̀ o ọlọ́run ìwọ ló tún kù o lẹ́yìn rẹ̀ ìwọ náà tán ni o bàbá rere àgbàlagbà oyè lẹ́yìn rẹ̀ ìwọ náà tán ni o ìwọ lọ́ba tí kò ní níwájú tí kò ní lẹ́yìn gbogbo ayé farati ọ́ kò dúró ò farati ò kankan lẹ́yìn rẹ̀ o ọlọ́run ìwọ máa tún ni o ọba ayérayé ìwọ lọ́ba tó ti wà káyé kó tó wà tó tún bẹ tì sí iye tó tún máa bẹ nígbà tí ayé kò ní sí mọ́ ìwọ lọ́lọ́run o alágbára ńlá alágbára jùlọ ológo jùlọ ọba àkìkì tán ọba ayẹyẹ tán ọlọ́run ayérayé lẹ́yìn rẹ̀ ìwọ náà tún ni o bàbá rere lẹ́yìn rẹ̀ ìwọ náà tún ni o ìwọ lọ́ba tí kò ní níwájú tí kò ní lẹ́yìn gbogbo ayé farati ọ́ ò dúró ò farati kankan lẹ́yìn rẹ̀ o ọlọ́run ìwọ ọmọ ló kù o. Ta ló dàbí rẹ? Ta ló dàbí rẹ? Ọlọ́run bàbá ọmọ ẹ̀mí mímọ́ nínú gbogbo alágbára láàyè kò sẹ́ni bí rẹ láyé lọ́run o ẹbí wọ lọ́ba tó ń pa tẹ́nikẹ́ni kò lè jí ìwọ lọ́ba tó ń jí ohun tó ti tòkú dìde tẹ́nikẹ́ni kò lè pa rárá. Ta ló dàbí rẹ? Bàbá rere, bàbá àgbà o. Ta ló dàbí rẹ? Olúwa, Olúwa, Olúwa. Nínú gbogbo alágbára láàyè kò mọ̀ sẹ́ni bí rẹ láyé lọ́run o. Ìwọ ló ń jẹ́bẹ̀ asọ̀rọ̀ máa ń tà ṣe asọ̀rọ̀ tí ó tún sọ pé òun kọ̀rọ̀ rẹ̀ jẹ́ o. Ìwọ lọ́lọ́run ẹni tó bá ṣèṣì sọ̀rọ̀ á ṣèṣì múṣẹ. Ìwọ ni ẹni náà tí kì í dalẹ̀ májẹ̀mú rárá rárá o. Ta ló dàbí rẹ? Ta ló dàbí rẹ? Nínú gbogbo alágbára láàyè kò sẹ́ni bí rẹ láyé lọ́run o. Mo wá títí èmi kò mọ̀ rí o. Mo fìlẹ̀ títí èmi kò mọ̀ rí o. Ẹni tó ń sọ̀rọ̀ tí kì í sì kọ̀rọ̀ rẹ̀ jẹ ẹni tó ń sọ̀rọ̀ tó mú wá sí ìmúṣẹ. Ìwọ ọlọ́run ayé ráyé mọ̀ ni o. Ìwọ ló fi ọ̀rọ̀ dá ohun gbogbo pátá nínú ayé. Ìwọ tó gbé ọ̀rọ̀ rẹ ga ju gbogbo orúkọ tí a fi ń pè ọ́ lọ. Ìwọ ló bọlá fún orúkọ rẹ ní gbogbo ọ̀nà ju ohun gbogbo lọ. Bàbá rere ọlọ́run mímọ́ ọlọ́rọ̀ mímọ́
onínú mímọ́, alásọ mímọ́, oní gbogbo rẹ̀ mímọ́, olúwa àwọn olúwa, ọba àwọn ọba o. Ta ló dàbí rẹ̀? Ta ló dàbí rẹ̀? Nínú gbogbo alágbára láyé, kò sẹ́ni bí rẹ̀ ayé lọ́run o. Ìyìn yẹ ilé rẹ o, Jésù, ìwọ tó ṣe mí lógo ọ̀tun lójoojúmọ́. Ògo yẹ ilé rẹ o, Jésù, ìwọ tó ń gbé mi lékè nígbà gbogbo. Ìyìn yẹ ilé rẹ o, Jésù, ìwọ ló ń gbé mi lórí sókè lójoojúmọ́. Ògo yẹ ilé rẹ o, Jésù, ìwọ ló ń ṣe mí lógo tuntun nígbà gbogbo. Ìyè yẹ ilé rẹ o, Jésù, ìwọ tó gbẹ́jọ́ mi rò nígbà gbogbo. Ògo yẹ ọ́ o, Jésù, ìwọ ló ń dá mi láre níwájú àwọn afinisùn mi. Ìyìn yẹ ilé rẹ o, Jésù, ìwọ tó ń gbẹ́jọ́ mi rò lójoojúmọ́. Ògo yẹ ilé rẹ o, Jésù, ìwọ ló ń dá mi láre níwájú gbogbo àwọn afinisùn mi o. Ó ṣeun o, oníbòjì àṣàṣe. Èmi yìn ọ́ lógo, oníbòjì àṣàṣe o. Èmi gbé ọ̀gá o, oníbòjì àṣàṣe. Ọpẹ́ èyìn mi máa rẹ́ o, ìwọ lu Ọlọ́run ààbò tó dájú o. Ọwọ́ tó ń dáàbò bò mí, ògo ìyìn ọpẹ́ ni forúkọ rẹ. Bàbá rere o, ó ṣeun o, oníbòjì àṣàṣe o. Mo gbé ọ̀gá o, oníbòjì àṣàṣe. Èmi fọpẹ́ èyìn ògo fún ọ, ìwọ Ọlọ́run ààbò tó dípọ̀ tó gbòòrò. Ògo èyìn ọlá mi máa rẹ́ ìwọ onídàájọ́ tó pa mí mọ́ nínú ewu gbogbo. Ọwọ́ tó ń dáàbò bò mí, ògo ìyìn ọpẹ́ ní forúkọ rẹ. Ìwọ tó ń pa mí mọ́ o, nínú àjò mi gbogbo lè gbégbéga. Ó ṣé o, ìwọ tó sọ mí lọ tó sọ mí bọ̀ láyọ̀ àtàlàfíà. Mo yìn ọ́ lógo o, ìwọ Ọlọ́run ààbò tó ń kó mi yọ nínú ewu gbogbo nínú ìrìnàjò mi pátápátá. Mo gbé ọ̀gá o, ìwọ Ọlọ́run ààbò tó dájú, tó mú kí ìwọlé ìjáde mi kó máa já sí ìbùkún, ire ògo tó ga jùlọ lójoojúmọ́. Ìbà rẹ mo ṣe o, ìwọ Ọlọ́run ààbò tó dájú, tó pa mí mọ́ nígbà tí èmi sùn
ní àárọ̀ lọ́sàn-án lálẹ́ lọ́gànjọ́ òru kíbi kò fi dé bá mi rárá rárá. Mo gbé ọ̀gá o ìwọ tó mú mi jí láyọ̀ àtàlàáfíà sínú ògo tó dára jùlọ. Ọwọ́ tó ń dáàbò bò mí ògo ìyìn ọpẹ́ fúnrúkọ rẹ o. Bàbá rere ó ṣeun o oníbòjì àṣàṣì ó ṣe o oníbòjì àṣàṣì ọwọ́ tó ń dáàbò bò mí dásàkì rẹ̀. Àti inú ọkàn mi mo yìn Olúwa lógo. Láti inú ọkàn mi mo gbé ọ̀gá bàbá rere. Láti inú ọkàn mi mo fọpẹ́ ìyìn ògo fún ọ Ọlọ́run òtítọ́. Láti inú ọkàn mi èmi yìn ọ́ lógo bàbá rere. Ohun gbogbo tí mo jẹ́ dòní agbára rẹ ní òhò. Jíjẹ mọ́mú mi o ìwọ ni ò ń ṣe olùpèsè fún mi. Àlàáfíà tó péye tí mo ní o ìwọ Ọlọ́run àtóbi jùmọ̀ ní ó jogún rẹ̀ fún mi o. Bàbá rere o láti inú ọkàn mi mo yìn ọ́ lógo. Ayérayé láti inú ọkàn mi èmi gbé ọ̀gá o. Láti inú ọkàn mi mo fọpẹ́ ìyìn ògo fún ọ. Alánú mi o láti inú ọkàn mi mo júbà rẹ o. Láti inú ọkàn mi èmi kan sára sí ọ. Òrèrè láyé mi bàbá kò láfiwé o. Òrèrè láyé mi bàbá ó pọ̀jù yànrè òkun lọ o. Èmi àti ìdílé mi á wà láyọ̀ lálàáfíà agbára rẹ ní o. Láti inú ọkàn mi èmi yìn ọ́ lógo. Bàbá wá fagbára rẹ hàn. Ìwọ la fẹ́ rí ọwọ́ agbára rẹ la fẹ́ o. Bá a ti ń jáde nínú oṣù kẹsàn-án táwọn inú oṣù kẹwàá lọ nítorí ìwọ ló ní gbogbo ògo gbogbo ìyìn o. Ìwọ làwa ó mọ kí làwa ó mọ yìn nígbà gbogbo lọ́jọ́ gbogbo o. Ta ṣe wí pé bàbá wá fagbára rẹ hàn o. Ayérayé wá fagbára rẹ hàn. Àtóbi jù jẹ́rìí agbára rẹ jù tàtẹ̀yìnwá lọ o. Bàbá wá fagbára rẹ hàn. Kí gbogbo àgbáyé lè mọ̀ dájú wípé Jésù nìkan lọ́ba lórí ayé gbogbo. Bàbá wá jẹ́rìí agbára rẹ di rere nínú ayé ẹnìkọ̀ọ̀kan wa. Àwa tá a wà níbí àti gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wa tí wọ́n wò wá nítorí ògo àti ìyìn lógo rẹ bàbá rere o. Bàbá fagbára rẹ hàn o. Ojú rẹ làwa ń wò. Ìwọ làwa gbọ́kàn wa sókè sí bá ti ń jáde nínú oṣù kẹsàn-án táwọn inú oṣù kẹwàá lọ bàbá àgbà o. Bàbá fagbára rẹ hàn.
ayérayé. Kí gbogbo àgbáyé lè mọ̀ dájú wípé Jésù nìkan lọ́ba lórí ayé gbogbo. Bàbá fagbára rẹ̀ hàn Ọlọ́run ògo. Kí gbogbo àgbáyé lè mọ̀ dájú wípé ìwọ nìkan ló tọ́ sí o láti mọ yìn láti mọ gbéga. Bàbá fagbára rẹ̀ hàn. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Gbogbo ògo ni mo dá padà sọ́dọ̀ rẹ fún ọwọ́ ọ̀tún wa agbára rẹ, èyí tó fi mú ayé mi tẹ̀síwájú ní rere nígbà gbogbo, èyí tó fi ń kọ́ mi, tó fi ń tọ́ mi, tó fi mí mọ̀nà rere nígbà gbogbo, láti mọ gbàre ọ̀tún lójoojúmọ́, láti mọ pọ̀ ní ògo tuntun lójoojúmọ́. Bàbá gba ọpẹ́ àti èmi àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi, ní orúkọ ti Jésù Kristi, ní orúkọ ti Jésù Kristi. Ó ṣé Ọlọ́run ayérayé, mo dá gbogbo nǹkan pàtàkì gba ọpẹ́ àti èmi. Ó ṣé atóbi jùlọ, mo dá gbogbo yìí pàtàkì gba ọpẹ́ àti èmi. Ìbẹ̀rẹ̀ òpin àrùgbogbo ògo yìí fún orúkọ rẹ̀, fún ọwọ́ agbára, ọwọ́ ìyanu rẹ̀, ọwọ́ ọ̀tún rẹ̀ tó ń ṣohun lá ohun ògo ní tá a gbéga nígbà gbogbo ni, èyí tó fi mú ayé mi tẹ̀síwájú ní rere lójoojúmọ́, nínú ògo tó ga jùlọ, nínú oríire tó ga jùlọ, láti mọ jókòó nínú rere nígbà gbogbo, láti mọ pọ̀ ní ìbùkún nígbà gbogbo, láti mọ gbàre ọ̀tún nígbà gbogbo, láti mọ kí àánú àti òrèfà tó tàdó dúró ojú rere àdìkọ́bọ̀ tẹ̀lé mi káàkiri nígbà gbogbo ní gbogbo rẹ̀. Ògo ní fún orúkọ rẹ̀, láti mọ pọ̀ ní ìbùkún rẹ̀ ní gbogbo gbà lóòrèlóòrè ní ọ̀tún ní rere. Ọmọ ṣé Ọlọ́run ayérayé, mo ṣé ológo jùlọ, ó ṣé Ọlọ́run ọ̀fẹ́ jọ fún gbogbo àwọn ọ̀rẹ́ àti ìbísẹ́ gbọ́sọ̀ ire ayọ̀ àlàfà ìbùkún ìgbéga ní jẹ́ tèmi nínú rẹ̀, àti fún gbogbo àdí ìgòkègbodò mi, àdí ire àlàfà ìgbéga ní jẹ́ tèmi nínú rẹ̀, fún títóbi agbára rẹ̀ nínú ayé mi tẹ́gbẹ́ àdí ibi gbogbo àdí tẹ́tẹ̀mí tẹ̀ ire àlàfà ìdí jẹ́ tèmi ní pàánù àti ìrànlọ́wọ́ àtàtìlẹ́yìn rẹ̀. Ògo ní fún orúkọ rẹ̀, ó ṣé bàbá mi mọ́ àdí fún wọn tí tẹ̀síwájú rere tí wọ́n tẹ̀síwájú nínú ayé mi, fún gbogbo àrẹ ìtọ́fà yé mi dá ìtẹ́gbẹ́ wọ̀ sí tún tẹ̀síwájú pẹ̀lú agbára tí wọ́n kò dẹ́kun agbára, fún ọ̀tún agbára tí ẹgbẹ̀rún ọ̀tún ṣọ̀kà láti fi túbọ̀ agbára ojú àti wá lọ, láti ẹ̀rọ ògo àti wá lọ. Ògo ìyẹn láti fọkàn títí àwọn ọmọ ìyá mọ̀ pé orúkọ rẹ̀ ní orúkọ ti Jésù Kristi. A gbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. À ń kà nínú ìwé orin Dávidi orí ìkejì ó lé ní 30 ẹsẹ̀ ìkẹjọ dé ìkọkànlá rẹ̀. Ìwé orin Dávidi orí 32 ẹsẹ̀ 8 dé 11. Èmi ó fi ẹsẹ̀ rẹ lé ọ̀nà, èmi ó sì kọ́ ní ọ̀nà tí ìwọ ó rìn. Èmi ó mọ fi ojú mi tọ́, kí ẹ̀yin kí ó má ṣe dàbí ẹṣin tàbí ìbàkà tí kò ní iyè nínú, ẹni tí a kò lè ṣe àfi ìjánu bọ̀, kí wọn kí ó bá lè súnmọ́. Ọ̀pọ̀ ìkáàánú ni yóò wà fún èèyàn búburú, ṣùgbọ́n ẹni tí ó bá gbẹ́kẹ̀lé Olúwa, àánú ni yóò yí káàkiri. Kí inú yín kí ó dùn ní ti Olúwa, ẹ sì máa yọ̀ ẹ̀yin olódodo, ẹ sì máa kọrin fún ayọ̀ gbogbo ẹ̀yin tí àyà yín dúró ṣinṣin. Orí ọ̀rọ̀ wa fún ìrìnàjò ọ̀sẹ̀ yìí èyí tó gbẹ̀yìn oṣù kẹsàn-án. Nítorí tí ìfẹ́ Ọlọ́run gba ọkàn mi, Ọlọ́run darí mi lọ sí ibi tí ó tọ́ láti mọ bí àwọn ògo nítorí orúkọ rẹ̀. Nítorí orúkọ rẹ̀ nìkan ṣoṣo, láti mọ yìn, láti mọ gbéga àti láti mọ porogo rẹ̀ ní rere fún gbogbo àgbáyé, láì jẹ́ kí gbogbo àgbáyé kọ́ mà àti gbogbo ènìyàn mọ̀ wípé kíni òun nìkan ló tọ́ sí láti mọ gbéga, òun nìkan ṣoṣo lálágbára. Nítorí orúkọ yìí ló ṣe kíni ló ṣe ń tọ́ èmi àti ẹ lọ sí ibi tó tọ́, síbi tó yẹ, láti mọ bí àwọn ògo tó dáa, tó lógo jùlọ, tó sì tóbi jùlọ. Nítorí orúkọ rẹ̀ yìí ló ṣe ń tọ́ èmi àti ẹ, ló ṣe ń darí èmi àti ẹ lọ síbi tó tọ́, síbi tó yẹ, láti mọ kórè ayọ̀, láti mọ pọ̀ ní ìbùkún àti láti mọ gba ìgbéga tuntun ní ojoojúmọ́. Kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kí wọ́n lè yí padà kúrò nínú ìwà búburú wọn, àní kí wọ́n lè kúrò nínú òkùnkùn wá sínú ìmọ́lẹ̀. Kí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n wà nínú ìbànújẹ́ kí wọ́n lè kún fún ayọ̀. Kí àwọn tí wọ́n ti sọ ìrètí nù kí wọ́n yẹ wọ́n lè ṣí wípé no, kò tí tán fún wọn, ìrètí tún bẹ fún wọn tí àwọn bá Ọlọ́run rìn, nítorí pé Ọlọ́run ló ní agbára níkàáwọ́ láti ṣe ohun gbogbo
yọrí sí ìrere tí ó sì já sí ọpẹ́ ayọ̀ ìdùnnú àti ẹ̀rín nítorí pé ọ̀dọ̀ rẹ̀ nìkan ni àṣeyọrí wà òun ló sì lágbá lórí ohun gbogbo pẹ̀lú. sọ fún díẹ̀ yìí ọlọ́run tún tẹ̀síwájú nínú ayé mi àti ẹ bá a ṣe ń jáde kó ní oṣù kẹta wọ ní oṣù kẹwàá lọ láti mọ kọ́ nìkankan wá láti mọ tọ́ nìkankan wá láti lọ mọ bí àwọn ògo tó ga tó lógo jùlọ láti mọ gbìnlẹ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ ìbùkún rẹ̀ pẹ̀lú ló sọ pé èmi ò fẹsẹ̀ rẹ lé ọ̀nà èmi ò sì kọ́ ní ọ̀nà tí ìwọ ó rìn èmi ò sì mọ fi ojú mi bá ọ lọ gbọ́ èmi ò fi ẹsẹ̀ rẹ lé ọ̀nà àkọ́kọ́ ìtòsímọ̀ sí wípé kí ni kò ní fi ọ́ sílẹ̀ yìí wípé kí ọmọ rìn lọ síbi láti máa rìn síbi tí bó bá ṣe wọ̀ àbí láti máa gbẹ́sẹ̀ jàùjà síbi tí ibi tí ọba yẹ kẹsẹ̀ rọ tẹ̀ òun fúnra yóò máa mú ẹsẹ̀ rẹ láti máa fi lé ibẹ̀. ètò túmọ̀ sí wípé kò sọ̀rọ̀ tàbí ṣùgbọ́n à ń sọnù yẹn kò sí lọ́rọ̀ mi à ń sọnù yẹn kò sí ní ọ̀rọ̀ rẹ nítorí pé kí ni kò sí ẹni tí Ọlọ́run fi ẹsẹ̀ rẹ̀ lé ọ̀nà tí yóò sọnù. òjò náà tọ́lọ́run bá fẹ́ sí ènìyàn lé kò sí tàbí ṣùgbọ́n kìkì ire ayọ̀ àlàáfíà ìgbéga ìdùnnú ni a máa bá pàdé níbẹ̀. ọ̀hún aṣọ ìdájú èmi ò kọ́ ní ọ̀nà tí ìwọ ó rìn so ojoojúmọ́ ni ọmọ sọ fún ọ yọmọ jẹ́ kó yí ọ ìrìn àjò tòní bó ṣe rí ni so títọ́lá bó ṣe rìn ìgbésẹ̀ tó gbé ìrìn àjò bẹ́ẹ̀ sí pé àwọn nǹkan tó sálábà pàdé ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá pàdé kan báyìí ìjọ ṣẹlẹ̀ ní ìjọ yẹ kó ṣe ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yọmọ sí kíni yọmọ kọ ní àwọn ojú ọ̀nà tó yẹ kó tọ̀ yàtọ̀ pé yóò fẹsẹ̀ rẹ lé ọ̀nà yóò tún mọ kọ ní àwọn ọ̀nà tọ́tọ̀ yẹ pé lórí àwọn nǹkan tó mọ bá pàdé lójú ọ̀nà rẹ kí ni àwọn nǹkan tó ṣe. kọ̀tàn síbẹ̀ wọ́n máa sọ pé kí ni èmi yóò mọ fi ojú mi bá ọ lọ tọ́ yẹ pé ojú rẹ kò ní kúrò lára mi ojú rẹ kò ní kúrò lára rẹ ṣùgbọ́n má gbàgbé o gbogbo wọ̀nyí kò lè ṣeé ṣe o ò lè rí gbogbo nǹkan wọ̀nyí níwọ̀n gbà tí ìwọ gangan fúnra ara rẹ tí ìfẹ́ Ọlọ́run bá ti gba ọkàn rẹ ìwọ tí ìfẹ́ Ọlọ́run bá gba ọkàn rẹ má retí gbogbo nǹkan wọ̀nyí kìkìdá àwọn tí ìfẹ́ Ọlọ́run gba ọkàn wọn nìkan àwọn tí wọ́n fi ara wọn jì fún Ọlọ́run nìkan àwọn tí wọ́n ṣe gbogbo nínú bẹ̀rù nínú ìfẹ́ Ọlọ́run nìkan ni ọ wà fún. lóòótọ́ kò yọ ẹnì kankan sílẹ̀ ṣùgbọ́n kò sí bó ṣe lè jáàyàn ìfẹ́ Ọlọ́run tó tí ọba kọ̀ láti jẹ́ kí ìfẹ́ Ọlọ́run kó gba ọkàn rẹ ní òtítọ́ àti ní òdodo láti mọ ṣe gbogbo nínú bẹ̀rù rẹ̀ wo ìtọ́kalẹ̀ yìí ò nípìn kankan nínú rẹ̀. lọ kẹ́kọ̀ọ́ lára àwọn ọmọ Ísírẹ́lì akọ́ wípé ẹ̀yìn ojú Ọlọ́run ni àwọn ọmọ Ísírẹ́lì ṣùgbọ́n ìjọ tán bá kó lójú ọ̀nà rẹ̀ tó fi wọ́n lé òun náà máa ń wò wọ́n ràn tó yẹ pé kí ni àwọn tó tó ìkan rẹ̀ san wọn ni wọ́n sì kí ni o wọ́n mọ̀ fìyà jẹ wọ́n gidi gan pàṣán ọwọ́ àwọn náà ni wọ́n ràn pé kí wọ́n lọ mú ọrẹ wá tí wọ́n tó mọ̀ fi nà wọ́n tó o sì gbọ́dọ̀ sọ pé àwọn ò ní lọ mú wá ìyẹn pé kí ẹ ṣe pé wọ́n kọ ẹgbẹ́ wọn látọ̀dọ̀ wọn wọ́n wà bá ọmọ sílẹ̀ lọ́dọ̀ wọn ọ̀dọ̀ wọn náà ni wọ́n ti mú ẹgbẹ́ tí wọ́n ti mọ̀ fi nà wọ́n tí mo sì gbọ́dọ̀ sọ pé sọ kí ló dé wọ́n mọ̀ náà wọ́n ti mọ̀ sọ pé kí ni ẹ ṣe sà ẹ ṣe mọ̀ ìyẹn ọ̀rọ̀ Yorùbá tó sọ pé sọ èèyàn tó yà ni wọ́n sọ pé kò ní da fẹ́ni tí ọdún èèyàn tí a bá tó yà dáadáa èèyàn ó tún mọ̀ sọ fún náà pé ẹ ṣe sà ẹ ṣe mọ̀ irú ẹ̀ náà lọ́ọ́ mọ̀ ṣe ìyẹn pé fún gbogbo àwọn ẹni tó ṣe kí ni tí ìfẹ́ Ọlọ́run gba ọkàn wọn ní ilé ní nǹkan ṣe pẹ̀lú ayé wọn tọ́lá bá lè ṣeré pẹ̀lú àwọn ọmọọṣẹ́ pé wọ́n ṣàìgbọ́dọ̀ tó fi wọ́n lẹ̀ fún àwọn ọ̀tá láti fi àjẹ wọn mélòó wà ní èmi àti ẹ̀ kọ̀tọ̀ síbẹ̀ ó ní kí ẹ̀yin kí ó má ṣe dàbí ẹṣin tàbí ìbákasẹ̀ èyí tí a fi ọ̀já kọ́ lẹ́nu nítorí pé kò níyè so ibi tí wọ́n bá darí ẹ̀sìn ní ṣe kí ni ní lọ ìyẹn pé kí ni òun ọmọ tọ́ òun ọmọ fẹsẹ̀ mi lọ́dọ̀ òun ọmọ kọ́ wa ojú ẹ̀ yóò mọ bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan wa lọ láì jẹ́ pé kí ni kí àwọn ẹni bí àwọn ẹni búburú sẹ́tẹ́nà àtàríkì rẹ̀ kí wọ́n mọ̀ sí lágbà lórí ayé wa kí wọ́n mọ̀ sí lágbà lórí ayé mi kí wọ́n mọ̀ sí lágbà lórí ayé rẹ̀ láti wá mọ̀ sí kí ni láti wá mọ̀ darí ayé ẹnì kọ̀ọ̀kan wa bó ṣe wù wọ́n. ìtọ́ túmọ̀ sí wípé dídarí tó sọ pé òun darí wa títọ́ wa títọ́ wa fẹsẹ̀ tó fẹsẹ̀ alọ́nà kíkọ́ tó ọmọ kọ́ wa nígbà gbogbo ojú ẹ̀ tó yọ mọ̀ bá wa lọ níbi gbogbo ni ìyẹn pé kí ni láti mọ̀ tayọ àti láti mọ̀ borí gbogbo tí ń ṣe àwọn ènìyàn ibo láti mú kí gbogbo ṣe sẹ́tẹ̀nà tàbí kíkà àwọn ẹnibi kí wọ́n mọ̀ lè súnmọ́ ibikíbi tí ẹnikẹ́ni nínú abáwa àti kí wọ́n mọ̀ lè náfààní àti lè kàn wá àbí kan owó kó ti ṣe ti kàn wá ní sísọ nìyẹn.
nítorí pé kò sí ẹni tí Ọlọ́run dáàbò bò, kò sí ẹni tí Ọlọ́run wà pẹ̀lú rẹ̀, kò sí ẹni tí Ọlọ́run bá rìn, tí Ọlọ́run bá wọlé, tí Ọlọ́run bá jẹ, tí àwọn tí ń ṣe Sátánì àti àwọn ẹni bí ẹni búburú ní ìtàn àtàríkìrì Sátánì tí wọ́n lè súnmọ́ ibi tó bá wà. No. Nítorí pé tí wọ́n bá súnmọ́ bẹ̀ àwọn gẹ́gẹ́ mọ́ tó dóde wọn. So èyí sọ fún mi àti pé ó ṣe pàtàkì pé kí ìfẹ́ Ọlọ́run kó gba ọkàn mi, ó ṣe pàtàkì fún láì pé kí ìfẹ́ Ọlọ́run kó gba ọkàn rẹ, kì í ṣe pé kó gbọ̀kẹ́ ṣùgbọ́n mọ̀ sàṣàlú rẹ lọ́sàn-án àti ní òru, kò sì mọ̀ mú àṣìṣe ní ọ̀pọ̀lọpọ̀ nínú ayé rẹ. Ọ̀pọ̀ ìkáàánú ni yóò wà fún ènìyàn búburú, ṣùgbọ́n ẹni tí ó bá gbẹ́kẹ̀lé Olúwa, àánú ni yóò yí ká. Bó ṣe ń jáde nínú oṣù kẹsàn-án, bí mo ti ń palẹ̀ máa jáde nínú oṣù kẹsàn-án, bá ṣe wọnú oṣù kẹwàá lọ, kò sí tàbí ṣùgbọ́n. Ire nìkan ni fún mi, ire nìkan ni fún ọ, ìgbéga àti àṣeyọrí nìkan ni fún mi, ìgbéga àti àṣeyọrí nìkan ni fún ọ, tí o bá gbẹ́kẹ̀lé Olúwa, tí ìfẹ́ Ọlọ́run tó bá gba ọkàn rẹ pátápátá, tí o bá ṣe gbogbo nínú bẹ̀rù Ọlọ́run, nínú ìrẹ̀lẹ̀, nínú ìfẹ́ àti nínú òtítọ́ àti nínú ìṣọ̀kan, ó rí wípé kiri ire, ayọ̀, àlàáfíà, ìgbéga ni fún ọ. Gbọ́ mi, àwọn ènìyàn búburú yẹn wọn kò sí kíni, wọn kò ní oore ọ̀fẹ́ kankan pàápàá àyàfi tí wọ́n bá ronú pìwàdà. So ìtọ́ túmọ̀ sí pé kò sí nǹkan tí wọ́n lè ṣe sí ọ níbi tí ọ̀rọ̀ tí wọ́n bá ṣe Ọlọ́run yí padà sí ire fún ọ. Nítorí wọ́n burú bẹ̀ ni wípé kíni ibi tí wọ́n àrò yẹn yóò wá padà sórí wọn ní ìlọ́po mẹ́wàá. So jẹ́ kí ìfẹ́ Ọlọ́run kó gba ọkàn rẹ, gbẹ́kẹ̀lé kó sì mọ̀ ṣe gbogbo nínú bẹ̀rù, nínú òtún àti nínú ìfẹ́ rẹ̀, nítorí pé kíni kí àánú rẹ̀ kó lè mọ yí, kó lè mọ wà pẹ̀lú ẹ̀nìgbà, kó lè yọ ká gbogbo, kí ire àti àánú Ọlọ́run kó lè mọ tọ̀lé ní gbogbo ọjọ́ ayé rẹ̀, bí a sì ń tẹ̀síwájú nínú àjọ ayé wa, bá a sì ń palẹ̀ máa ti jáde nínú oṣù kẹsàn-án táwọn wọnú oṣù kẹwàá lọ, láì jẹ́ pé kí agbára Ọlọ́run ọwọ́ ọ̀tún rẹ̀ kó lè gba ire rẹ̀, kó lè gba ìtọ́ rẹ̀, ìpín rẹ̀ fún ọ, kó lè gba tèmi náà fún mi ní gbogbo ọ̀nà lábẹ́ àkóso bó ti rí, ká sì rí kó jáde kó nu oṣù kẹsàn-án bọ́ sínú oṣù kẹwàá, ká tún mọ gbogbo ọjọ́ ayé wa, ká mọ̀ tí inú ògo bọ́ ní ògo, ìyẹn ẹnì kọ̀ọ̀kan wa ní àyè wa, tí ẹ̀yẹ fún ẹni tó bá gbọ́dọ̀. Kí inú yín kí ó dùn ní ti Olúwa, ẹ sì mọ yọ̀ ẹ̀yin olódodo, ẹ sì mọ kọrin fún ayọ̀ gbogbo ẹ̀yin tí àyà yín dúró ṣinṣin. Jẹ́ kí inú rẹ kó dùn, jẹ́ ká rẹ kó kún, mọ yọ̀, mọ kọrin fún ayọ̀ ìwọ tí àyà rẹ dúró ṣinṣin nínú Ọlọ́run. Yẹn pé ìwọ tó gbẹ́kẹ̀lé Ọlọ́run lóòótọ́ àti lódodo, ìwọ tí ìfẹ́ Ọlọ́run ó gba ọkàn rẹ pátápátá, ìwọ tó ń sàṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run láìsí mẹ́sà rẹ, mọ yọ̀, mọ dùnnú, mọ dárayá, mọ kọrin orí ògo, orin ọpẹ́ sí Ọlọ́run láìsí mẹ́sà lọ́sàn àti lóru. Kò sí wàhálà, kò sí ewu kankan fún ọmọ, nítorí pé kíni Ọlọ́run wà pẹ̀lú rẹ, nítorí pé kíni Ọlọ́run wà pẹ̀lú mi, nítorí pé kíni Ọlọ́run jẹ́ agbára rẹ, nítorí pé kíni Ọlọ́run jẹ́ agbára mi. Yẹn pé ẹnì kọ̀ọ̀kan wa Ọlọ́run jẹ́ olùpèsè, olùkọ́, olùtọ́, olùfinimọ̀nà, àní bẹ́ẹ̀ ti pé ojú rẹ̀ ó ń bá wa lọ, àní àfi ẹsẹ̀ ẹni lé ọ̀nà iye ìgbàlà, ìtọ́tọ̀ àti ìtọ́yẹ tí kò sí wàhálà kankan. Yẹn pé fún èmi àti ẹ kò sí ewu, kò sí ìdààmú, kò sí ìfòró kankan fún ẹnì kọ̀ọ̀kan wa mọ́. Gbogbo tó bá pẹ̀lẹ́ ní ewu, ìdààmú àti wàhálà tó bá dúró lójú ẹnì kọ̀ọ̀kan wa, ó di àtẹ̀gbé, àtẹ̀pà, àtẹ̀lólólú láì sí àbámọ̀ kankan níbẹ̀. So gbogbo àwọn kòríta tí a ti ṣètò láti kẹ́gàn rẹ, láti yẹ̀yẹ́ rẹ, láti já ọbọ, láti já mi bọ, láti ṣe ẹnì kọ̀ọ̀kan wa níbi ni, gbogbo àwọn kòríta yẹn Ọlọ́run ti ṣáájú ẹnì kọ̀ọ̀kan wa lọ síbẹ̀. Ó ti yí gbogbo ìtóbi yẹn padà sí rere. Àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ibi yẹn, àwọn gangan fúnra wọn ti bẹ̀rẹ̀ sí fúnra ara wọn kókòkúkò tí wọ́n kó dàbẹ̀. So èmi àti ẹ ire ló kó àkútà mọ̀ kó láì sí tàbí ṣùgbọ́n ohun kan tó gbọ́dọ̀ rántí ni wípé kíni ìfẹ́ Ọlọ́run gbọ́dọ̀ mọ̀ kún ọkàn rẹ, èyí tó ṣe pàtàkì nìyẹn. O gbọ́dọ̀ gba Kristi ní Olúwa tó gbà ní òtítọ́ àti lódodo. O gbọ́dọ̀ mọ̀ ṣe gbogbo nínú ìfẹ́ Ọlọ́run alààyè, nínú ìrẹ̀lẹ̀, nínú òtítọ́, nínú òdodo. Àní o gbọ́dọ̀ fi gbogbo ọkàn, gbogbo ayé rẹ gbẹ́kẹ̀lé Olúwa Ọlọ́run alààyè. O gbọ́dọ̀ fi gbogbo ọkàn, gbogbo ayé rẹ fẹ́ Olúwa Ọlọ́run rẹ. O sì gbọ́dọ̀ fẹ́ mi ní gẹ́gẹ́ bí ara rẹ. Bó tó bá ti ṣe lé àbùṣe ti bùṣe, orí ọpẹ́, orí ìyìn, orí ògo lókù ọkù lókù mi kù nígbà gbogbo lọ́jọ́ gbogbo táwọn yóò sì mọ darapọ̀ pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa láti mọ bá ọ, láti mọ yin Olúwa lógo. Bí a ṣe ń tẹ̀síwájú nípa gbígbé nínú ìfẹ́ Ọlọ́run, nípa gba ìfẹ́ Ọlọ́run láàyè láti gbọ́ ọkàn ẹnì kọ̀ọ̀kan wa, ilẹ̀kùn ògo, ilẹ̀kùn ó ṣí fún ọ, ó ṣí fún mi, ó ṣí fún ẹnì kọ̀ọ̀kan pátá láì àṣẹlára gbogbo ògo ìsí ìjẹ́tọ̀ Ọlọ́run nígbà gbogbo lọ́jọ́ gbogbo àti jẹ́ ti gbogbo ẹbẹ̀ sí ní báyọ̀ láti mọ̀ yín lógo ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́mẹ̀ta. Ọlọ́run mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ wípé mo rí àánú àti ìrọ̀fẹ́ gbà lọ́dọ̀ rẹ láti pé kí ìwọ kọ́ ọmọ fẹsẹ̀ mi lé ọ̀nà èyí tó tọ́ sí mi láti mọ̀ rí
àti láti mọ kọ́ mi lójú ọ̀nà tọ̀tọ̀ àtọ̀ láti mọ rìn pẹ̀lú láti mọ ṣe rere láti mọ pọ̀ lógo bí mo ti ń jáde ní oṣù kẹsàn-án tí mo wọ ní oṣù kẹwàá lọ àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi òṣìṣẹ́ Ọlọ́run ayé gba ọpẹ́ àti èmi òṣìṣẹ́ ológo jùlọ gba ọpẹ́ àti èmi atóbi jù gbogbo ògo àti mo dá padà sọ́dọ̀ rẹ fún àánú oore ọ̀fẹ́ àtúnṣe tí mo rí gbà lọ́dọ̀ rẹ ìjẹ́ pé kí ni àní mo ní àǹfààní láti jọ̀kan lára rẹ tí wọ́n yóò mọ fẹsẹ̀ rẹ̀ lé ọ̀nà àì láti mọ rìn lójú ọ̀nà tọ̀tọ̀ láti ojú ọ̀nà tọ̀ yẹ àì láti mọ ṣe rere àì láti mọ kọ́ mi láti mọ tọ́ mi láti mọ darí nígbà gbogbo èyí tó jù rẹ àì tó wà lára mi láti mọ bá mi lórí gbogbo tí wọ́n bá lọ jẹ́ pé kì í ṣe mi nìkan mọ́ àìní mọ̀ dáhùn kóhun kan ṣe ògo ni fún orúkọ rẹ bàbá ògo ni fún orúkọ rẹ bọ́ ògo ni fún orúkọ rẹ mọ́ ayérayé ò gba ọpẹ́ àti èmi ológo jùlọ gba ọpẹ́ àti èmi olóore ọ̀fẹ́ gba ọpẹ́ àti èmi ìbẹ̀rẹ̀ òpin gba ọpẹ́ àti èmi títí ni mo ní mọ̀ gbórúkọ ní orúkọ ti Jésù Kristi agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ fún títóbi àtagbára rẹ lórí ayé mi fún àánú àti ọ̀fẹ́ tí mo rí gbà láti bọ́ pátápátá lọ gbogbo tí ń ṣe àwọn ẹni bí àtàwọn ènìkà àwọn afàkókò ìṣòfò àní àwọn adáni sójú kan náà nípa ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn rẹ èyí tí mo rí gbà dé gbogbo ọ̀nà bàbá gba ọpẹ́ àti èmi àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi Ọlọ́run ògo Ọlọ́run yẹn ayérayé bàbá ọbẹ̀ ẹ̀rọ mẹ́ta lọ́kọ̀ mo dá gbogbo pàṣẹ gba ọpẹ́ àti èmi mo sọ wípé ṣé gba ọpẹ́ àti èmi èyí fún títóbi àtàgbára ẹdún ayé mi èyí tí mo rí àánú gbà lọ́dọ̀ rẹ èyí tí mo rí ọ̀rọ̀ gbà lọ́dọ̀ rẹ èyí tí mo rójú rẹ gbà lọ́dọ̀ rẹ ìjẹ́ pé èmi bọ́ pátápátá ti gbogbo agbára tó fi jọ lọ́wọ́ gbogbo àwọn ẹni bí ẹni gbogbo àwọn kàìdí àwọn òkùnkùn agbára gbogbo pátá gbogbo èyí tí mo dá ní dúró sójú kan náà ni èyí tí mo fà kó ẹni ṣòfò ni èyí tí mo fojú ẹni ṣòfò ni èyí tí kì í jẹ́ kéèyàn ní tẹ̀síwájú ológo jùlọ ni bàbá ọmọ ṣé ológo jùlọ gba ọpẹ́ àti èmi ayé bàbá sọ pé ṣé gba ọpẹ́ àti èmi wípé bẹ́ẹ̀ mi ṣe jáde nínú oṣù kẹsàn-án àìtí mọ̀ wọ́n ní oṣù kẹwàá lọ pẹ̀lú agbára àti àṣà tòrò fàtàánú àti ìrànlọ́wọ́ rẹ ṣe àní mo bọ́ pátápátá lọ́wọ́ gbogbo ogun èyí tí fàákó ẹni ṣòfò tí mo fàákó ẹni ṣòfò àìtí mo fojú ẹni ṣòfò àìtí mo dé ayé ẹni lójú kan náà àìtí mo mú yàrá yẹn lójú kan àìtí mo mú ìyẹn yìí lójú kan náà ògo ní fún orúkọ bàbá mi mọ́ gba ọpẹ́ àti èmi mo ṣiṣẹ́ bàbá mi mímọ́ wípé kí ni àkóso ayé mi ọwọ́ rẹ lọ́wọ́ ìdarí ayé mi ọwọ́ rẹ wà ọ̀pọ̀ àdìbò pátá lùgbà àdìbẹ̀ni ògo ìfọ̀ títí ní mọ̀yọ́ ní mọ̀ gbòòrò ní orúkọ ti Jésù Kristi agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta gbogbo ògo ni mo dá padà sọ́dọ̀ rẹ wípé ìgbẹ́kẹ̀lé mi ìrètí mi nínú rẹ ó ń bí òṣòrere àbámọ̀ ibi kò ṣe fún mi wípé mo gbẹ́kẹ̀lé mo gbàgbọ́ ìfẹ́ rẹ gba ọkàn mi mo sọ pé ṣe ìgbébí ṣe jáde ní oṣù kẹsàn-án tí mo wọ ní oṣù kẹwàá lọ ní gbogbo ọ̀nà mo jẹni tí àwọn yóò bẹ̀rẹ̀ sí ní kí kú oríire nípa ìrànlọ́wọ́ àtàtìlẹ́yìn bàbá gba ọpẹ́ àti èmi àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi òṣì Ọlọ́run ayé rẹ̀ bàbá gba ọpẹ́ àti èmi ológo tó ní gbogbogbò gba ọpẹ́ àti èmi mo mọ rí rẹ nu ayé mo sọ pé o ṣé òyìn ogun ní forúkọ rẹ wípé àní ìgbẹ́kẹ̀lé mi nínú rẹ àní gbàgbọ́ mi nínú rẹ àti wíwo ojú rẹ nígbà gbogbo àní kọjá sítìjú fún mi kọjá sẹ́gàn fún mi kọjá sábàámọ̀ fún mi ire àràfà ìdíjà sí fi ní orúkọ Jésù àyè tó bẹ̀ ní pé àní bí èmi ti ń jáde nínú oṣù kẹsàn-án àyè tí mo wọ ní oṣù kẹwàá àti gbogbo agbára tó fi jọ lọ́rùn rẹ àní èmi jẹ táwọn yóò bẹ̀rẹ̀ sí ní báyọ̀ mo jẹ táwọn yóò bẹ̀rẹ̀ sí ní dundun fún mo jẹ táwọn yóò bẹ̀rẹ̀ sí ní dàpọ̀ láti mọ yorùkọ láti mọ gbórúkọ rẹ ga ògo ní forúkọ rẹ bàbá ògo ní forúkọ rẹ ọbọ ògo ní forúkọ rẹ ayé bàbá gba ọpẹ́ olùwàgbẹ̀yìn gba ọpẹ́ olùwàgbẹ̀yìn ibi ìbàlẹ́gbẹ̀rún ahọ́n bá pọ̀ jọ kọ̀mọ̀tò láti fi ìyàn ọmọ sọ wípé o ṣe àdé ìbàlẹ́gbẹ̀rún ahọ́n bá pọ̀ jọ kọ̀mọ̀tò láti fi ọmọ sọ wípé o ṣe ní gbogbo ọ̀nà ògo ní forúkọ rẹ ní gbogbo ọ̀nà ìyè ní forúkọ rẹ ní gbogbo ọ̀nà ògo ní forúkọ rẹ àwí mọ̀yàn bàbá ìbàrẹ̀ ni mo ṣe ológojọ ìbàrẹ̀ mẹ́ta kan ìbàrẹ̀ ni mo ṣe títí ìbẹ́ mọ̀ yọ ní mọ̀ gbórúkọ àti orúkọ ti Jésù Kristi agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta gbogbo ògo ni mo dá padà sọ́dọ̀ rẹ Ọlọ́run ayérayé mẹ́ta nínú ọ̀kan wípé ti gbogbo agbára tó fi ń jọ́ lọ́rùn ni bàbá ọmọ ẹ̀mí mímọ́ ni mo wọnú ayọ̀ ayérayé lọ mo wọnú àṣeyọrí àti oríire ayérayé lọ ní gbogbo ọ̀nà orin ọpẹ́ orin ìyìn orin ògo orin ayọ̀ lókùnmíkù tí mo kọ sí ìwọ Ọlọ́run àìnígbà gbogbo fún gbogbo àwọn ìgbéga tó lógo jùlọ fún àwọn aṣọ tó lógo jùlọ àti mo bẹ̀rẹ̀ ṣe fún gbogbo àwọn ìbùkún àti mo bẹ̀rẹ̀ sí ní gbà láti ọ̀rọ̀ láti tìmọ̀ lọ́pọ̀lọpọ̀ ní àjọ àṣepọ̀ àdàkùnrin sábà bá gba ọpẹ́ àti èmi àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi
ní orúkọ Jésù Kristi òṣìṣẹ́ ọlọ́run ayẹ gba ọpẹ́ àti ìyìn mi, òṣìṣẹ́ ológo tó ní gbogbo gba ọpẹ́ àti ìyìn mi. Èmi yan ọlọ́run mẹ́ta nínú ọ̀kan, ògo ní fún orúkọ rẹ, wípé tí gbogbo agbára tó fi jọ́ ọlọ́run ni àti gbogbo ọ̀rọ̀ tó fi jọ́ ọlọ́run ni, orin ayọ̀, orin ògo, orin ìyìn, orin ọpẹ́ àìsíwọ́ ọlọ́run ló kò mí kó àti bíbẹ̀ ṣe kọ láti àkókò lọ, àìbẹ̀ láti àkókò láti oṣù kẹsàn-án lọ, àìtítí láíláí àìrí orúkọ Jésù ọmọ ṣe gba ọpẹ́ àti ìyìn mi. Wípé bẹ́ẹ̀ mi ṣe jáde ní oṣù kẹsàn-án kò sí àìwáwí tàbí ṣùgbọ́n kankan mọ́, àníbo di ẹni tó bẹ̀ sí kọ́ orí ògo, orin ọpẹ́, orí ayọ̀, orí ògo lókùnmí kú tí mo kọ fún gbogbo àwọn àṣírí ológun tó láti ọ̀rọ̀ tí mo bẹ̀ sí ní ṣe, àti fún àwọn ìgbéga tuntun láti bẹ̀ jẹ́ tèmi ṣe, àti fún àwọn oore tuntun bẹ̀ jẹ́ tèmi, àti fún gbogbo àwọn rere tó ga tó lógo tó àti tó bẹ̀ sí wáṣí mi jẹ́ pẹ̀lú ògo tó ga jùlọ, àti fún gbogbo àwọn oore táyé mi tó kàn gbogbo àti tó bẹ̀ sí tèmi lọ nípa agbára àṣẹ rẹ̀, àti fún àwọn ògo tuntun àti tó bẹ̀ sí tèmi lọ nípa gbogbo, àti fún gbéga tí mo bẹ̀ sí dẹni ìgbéga ọ̀tun ní ojoojúmọ́ nínú ògo tó ga jùlọ lórúkọ Jésù, àti fún àwọn ilẹ̀kùn oore, ilẹ̀kùn ògo lẹ́gbẹ́ àti tó ṣí fún tó sì mọ̀ sí wọn fún, àti fún gbogbo tèmi ń gbòòrò nínú ògo ọlọ́run ọmọ ṣe gba ọpẹ́ ní wàá gba ìyè mi. Wípé tí gbogbo agbára tó fi jọ́lọ́run ni àánú rẹ ni oore ọ̀fẹ́ tìrọ lọ́wọ́ ni, àìdébi jẹun tó ń gbòòrò lógo tó gbilẹ̀ lógo tó ń ta lógo tó ń ṣe nínú ògo, àti gbogbo rẹ mi bẹ̀ sí wá ṣe pẹ̀lú ògo tó ga, tí gbogbo rẹ kógo rẹ kúrò ìwọ̀n ṣe òṣìṣẹ́ bàbá ọmọ ẹ̀mí mímọ́, èyí ní forúkọ rẹ, ògo ní forúkọ rẹ, èyí ní forúkọ títí ní mọ̀ yìí ní mọ̀ gbogbo ní mọ̀ jùbà ní mọ̀ ṣe bàbá gba ọpẹ́ àti ìyìn. Agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa, àmín 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 ní orúkọ Jésù Kristi. Pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Àánú ní ayé mi nílò, ìyọ́nú àti ọ̀rọ̀ fẹ́rẹ̀ láyé mi nílò, ṣàánú fún mi dáàbò gbogbo ẹ̀ṣẹ̀ mi ṣe mi. Ọlọ́run mò ń tẹnu mọ́, èmi ò ní àwáwí kan tí mo fẹ́ ṣe níwájú rẹ, lẹ́yìn rẹ ẹ̀yin rere kan ló tó kù kò sí mọ́. So àánú ni mo ní láti béèrè, kò sí bí mo ṣe lè sapá agbára mi tó, síbẹ̀síbẹ̀ ẹlẹ́ṣẹ̀ tí mo sì jẹ níwájú rẹ, bàbá ṣàánú fún mi dáàbò gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, sọ mi di mímọ́. Àdúrà rẹ dà ní orúkọ ti Jésù Kristi, ní orúkọ ti Jésù Kristi, ní orúkọ ti Jésù Kristi. Àánú ni mo béèrè fún, Ọlọ́run ṣàánú fún mi dáàbò gbogbo ẹ̀ṣẹ̀ mi, sọ mi di mímọ́. Àìníwọ̀n bá tó jẹ́ pé lẹ́yìn rẹ kò sí ẹni rere, kò sí olóòótọ́ kankan mọ́. Àwáwí kí lèmi fẹ́ ṣe níwájú rẹ ṣe, àìníkí ni ohun àwáwí tí mo fẹ́ rí sọ níwájú rẹ, àì láti fi fi dára bí láre, àbí láti mọ fi yọrọ, àbí kò rí pé bí ẹ̀ṣẹ̀ lẹ́ṣẹ̀ bàbá, àìní gbogbo ọ̀rọ̀ lẹ́ṣẹ̀ ni bó ti wù kó rí bọ́ fẹ́ bọ́kàn, àìní mo ti ń tẹ́lú mọ́ bàbá mi mímọ́, ṣàánú fún mi dárí ẹ̀ṣẹ̀ mi jì mí, sọ mi di mímọ́. àìní mi mọ́ra mi láì pè bọ́ mọ́ra mi láì yẹ bọ́ mọ́ra mi láì ṣe ní gbogbo ọ̀rọ̀, Ọlọ́run ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi, sọ mi di mímọ́. Àánú rẹ ni mo béèrè fún mi, ò ní ohun kan tí mo ní sọ pé bá fàánú dárí fàánú bá ayé mi wo, fàánú bá mi ṣe, ẹ̀yà dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, ní gbogbo orúkọ jẹ́ ẹ̀ṣẹ̀ mi, sọ mi di mímọ́ nítorí ògo àti nígbà tí fún ògo àti nígbà rẹ, bàbá sọ mi di mímọ́, dárí jì mí, sọ mi di mímọ́, dárí jì mí, sọ mi di mímọ́. Ògo ìyànlá kó sì mẹ́tẹ́lẹ̀ bó ti jẹ, ìyìn ògo kó sì mẹ́tẹ́lẹ̀ bó ti jẹ, oṣù bá ń pè é ìṣèlú bẹ̀rẹ̀ ṣàánú fún wọn, dárí jì mí. Agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa, àmín 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 ní orúkọ Jésù Kristi. Pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta, ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ìrìn àjò oṣù kẹsàn-án ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí o, Ọlọ́run oṣù kẹwàá ni mò ń wọ̀ lọ báyìí nípa oore ọ̀fẹ́ àtàánú àtàgbára rẹ̀, ìrìbọmi ìwẹ̀nùmọ́ ọ̀tun nínú ẹ̀jẹ̀ Jésù Kristi. Ìtì ìṣẹ̀jẹ̀ májẹ̀mú tuntun ìtọ́ba gbogbo májẹ̀mú ẹ̀jẹ̀ agbára ni, tí kò nábà, tí kò nábìlà, tí kò lè bàjẹ́ láíláí ni. Ẹ̀jẹ̀ tí kò sí ìrúbọ ètùtù mìíràn mọ́ tó tún wúlò tó tún ní lárí mọ́ lẹ́yìn rẹ̀ ni. Ọlọ́run òun ni mò ń béèrè fún, ìrìbọmi ìwẹ̀nùmọ́ ọ̀tun ṣe fún mi nínú rẹ̀ tí gbogbo agbára tó fi ń jọ́ lọ́run ni. Pátápátá kí n jẹ́ mímọ́ fún ògo àti ìlógo rẹ̀, àní gbogbo láì àti láì gbogbo ọjọ́ ayé mi kí n máa jẹ́ ohun ìdùnnú, ohun àmúyangàn ẹni bí ọkàn rẹ̀, gẹ́gẹ́ bí Dáfídì sì jẹ́ bí ọkàn rẹ̀. Gbogbo àkọsílẹ̀ àti àwọn ẹ̀sùn tá a kójọ nípa tèmi àbí tá a ń kójọ nípa tèmi, àtẹni bẹ lọ́wọ́ àtẹni tá a bẹ lọ́wọ́ ẹ̀, àti gbogbo agbára wọn àti pẹ́pẹ́ wọn àti òsàn àti gbogbo ìgbìmọ̀ wọn gbogbo ya kí wọ́n jọ ohun tí kò sí mọ́ láyé. Gbogbo títí sátánà tàrí kérékèré ìjọba òkùnkùn agbóròkùn àánú ẹni bí búburú ní gbára gbogbo ju tàjẹ̀ ń wá lọ, olùwà kí wọ́n wọnú ọ̀gbun àníṣẹ́lẹ̀ inú ìgbẹ́kùn wọn lọ, ètò tó ń jì ju tàjẹ̀ ń wá lọ, kí wọ́n fún pa kí ẹ̀yà nínú ìgbèkùn yẹn kó tún fún wọn wájú bó ṣe fún wọn, àní kí wọ́n mọ̀ lè ro ìtọ́ ara wọn, dé wọ́n lè rántí ara wọn, dé wọ́n sọ pé wọ́n á rántí mi àbí wọn kò sí tèmi láti mọ gbégbèsè ibi kankan mọ́ nípa mi. Èmi gangan ní ọ̀rọ̀ wípé mo fẹ́ mọ kọ̀kọ́, ìwọ ló ní mi àti òkú àtàyè mi, mọ wádìí mi kò sì mọ rídìí mi, kí ni àwọn nǹkan tí òfògbà àti fún Ọlọ́run àánú ayé mi tipá ti kúkú, ọ̀yà mo ń fa àwọn tó kó ònú ayé mi, mo ń fọ̀ dáàdì kó ònú ayé mi, kò sì mọ jó wọ nítorí ọkọ̀ọ̀kọ̀ gbọ́dọ̀ ṣe kó ọkọ̀ gbọ́dọ̀ àfọ̀nà àti wàdú ayé mi mọ́, nítorí pé tìrẹ ni mò ń ṣe. Láì àti lẹ́lẹ́ àìké máa jẹ́ ìmọ́lẹ̀ tó ń tàn, tó lágbára, tó ń gbòòrò, tó sì gbélẹ̀ sínú ọ̀tún lójoojúmọ́, tó tún mọ́lẹ̀ sínú ọ̀tún lójoojúmọ́, tẹ́nìkan ò lè bàjẹ́, tẹ́nìkan ò lè jábọ́, àìtẹ́nìkan ò lè gbé pamọ́, àìtí ò ṣe bò
fún ògo àti ìlógo rẹ bẹ́ẹ̀ gẹ́gẹ́ kí n jẹ́ iyọ̀ ìtó dára tó dùn jùlọ èyí tó funfun ní àyìn tó mọ́ ní ojoojúmọ́ ní ọ̀tún rere tó ń sara lórí ọ̀pọ̀lọpọ̀ ní rere àní nítorí fún ògo àti ìlógo rẹ nínú ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn àìní ọ̀pọ̀lọpọ̀ ìdílé ẹbí ará àdúgbò agbègbè orílẹ̀-èdè agboolé àti orílẹ̀-èdè gbogbo kíbi tẹ̀sẹ̀ mi tẹ̀ fún ògo àti ìlógo rẹ nípa ìrìbọ bí ìwẹ̀ nímọ̀ tó rí lónìí ẹ̀jẹ̀ Jésù Kristi ní ayérayé túbọ̀ dá mi láàrin ìjà tí wọ́n lọ túbọ̀ mọ dá mi láàrin ìjà tí wọ́n lọ jẹ́ kí ìmọ̀ ìdálẹ́ ìgbà tí wọ́n lọ níwájú ènìyàn gbogbo àti nínú gbogbo tí wọ́n bá ṣe fọ́tà lọ́nà gbogbo ní gbogbo ìgbésẹ̀ gbogbo ní gbogbo ìrànwọ́tà gbogbo ìyẹn nìkan kọ́ ìjọba ọ̀run kọ́ bọ́ ṣe bọ́ sọ̀rọ̀ mọ́ kí wọ́n sì jẹ́ ìtàlù ní ìkẹyìn kí wọ́n sì jẹ́ àpèrò sọ́kọ̀ tí kì í bọ́kọ̀ àbí sábọ̀ tó ń ju òjò náà fún ènìyàn ṣùgbọ́n tó nǹkan ti ń jẹ́ra síbi tó tún gbé ju òjò náà fún àwọn ènìyàn parí rẹ̀ Ọlọ́run nínú ọ̀pọ̀lọpọ̀ ìyọ́nú àti ìrọ̀fẹ́ rẹ̀ àánú ojú rere oore ọ̀fẹ́ àtàánú rẹ̀ àtọ̀nà rere àti tènìyàn gbogbo ju tàtẹ̀yìn wá lọ ọ̀yà kí tó àmọ́ rí ìgbà tí bó ṣe rí gbà lọ ní gbogbo rẹ̀ kí tó mọ́ rí ìgbà bó ṣe rí gbà lọ ìtẹ̀síwájú ògo ìgbéga ògo tó lògùn tó yà kó tó bọ̀ jẹ́ ìpín bó ṣe jẹ́ ìpín mi nínú ògo kí tó àmọ́ tẹ́bọ̀tẹ́ kí tó àmọ́ pọ̀ ní ògo bó ṣe pọ̀ ní ògo gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àti àṣẹ rẹ̀ nínú ọjọ́ tọ́jọ́ fún yọ tuntun pẹ̀lú ògo tuntun ayé mi iṣẹ́ mi ilé mi ọ̀nà mi iṣẹ́ ìṣẹ́ mi ìpè mi ráì ní ìpèrè ní ayé mi akọ́mọ fún tuntun pẹ̀lú ògo tuntun lójoojúmọ́ ní ẹ̀rí rere tó lógo tògo tó ga jùlọ àdìkí mọ pọ̀ sí lójoojúmọ́ ìyẹn ẹ̀rí rere mi àdìkọ́mọkún fún ògo tó ga tó lè wẹ̀ tó lè gbé tó lè wọ̀n lọ́pọ̀lọpọ̀ lójoojúmọ́ gbogbo ògo yìí kó sì mọ jẹ́ tiwọ́ lọ́rùn aláyè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ayérayé bàbá ẹ̀jẹ̀ Jésù Kristi ni mo béèrè fún ẹ̀jẹ̀ Jésù Kristi ni mo béèrè fún ẹ̀jẹ̀ Jésù Kristi ni mo béèrè fún àní bí a ṣe ń palẹ̀ bá ti jáde nínú oṣù kẹsàn-án táwọn ọdún oṣù kẹwàá lọ ìrìbọmi ìwẹ̀lúbọ̀ ọ̀tún tó tayọ tó lágbára tó lóògùn ìṣòro mo béèrè fún ní ọ̀tún jíjà tí wọ́n lọ ó yá ṣe fún mi nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tó jẹ́ ti ẹ̀jẹ̀ mímọ́ ni ẹ̀jẹ̀ agbára ni ẹ̀jẹ̀ tí kò dábọ̀ ẹ̀jẹ̀ tí kì í bàjẹ́ lẹ́nu ẹ̀jẹ̀ tí ẹ̀jẹ̀ májẹ̀mú tuntun ni tó gba gbogbo májẹ̀mú tí kò sí májẹ̀mú kan tó lè dìde lẹ́yìn rẹ̀ àní ẹ̀jẹ̀ èyí tí ń ṣe ẹ̀jẹ̀ ìrúbọ ìtùtù tí kò sí ìrúbọ tuntun mìíràn tó tún wúlò tó tún lárí mọ́ lẹ́yìn rẹ̀ mọ́ ni lórúkọ Jésù ya ṣe ìlú wẹ̀ mẹ́tò fún ìrẹ̀lẹ́ kọ́tà kí jẹ́ mọ́ pátá fòwò àti inú ìgbọ̀jà nínú gbogbo ọjọ́ mi àní láì àti láì ní gbogbo ọjọ́ ayé mi kí mo jẹ́ ẹni bí ọkàn rẹ̀ kí mo jẹ́ ìdùnnú owó àmúyẹ̀gàn àwòkọ́sí àtàpẹ́ rere fún Ọlọ́run aláṣẹ àní lórúkọ Jésù ní gbogbo ọjọ́ ayé mi ti gbogbo agbára tó fi ọdún pa ìrìbọ ìwẹ̀ mẹ́tò orílẹ̀ inú ẹ̀jẹ̀ Jésù Kristi àní gbogbo tí ṣe àwọn àkọsílẹ̀ gbogbo àwọn ẹ̀sùn gbogbo tá a kójọ nípa tèmi fún ìdálẹ́ mi fún ìdálẹ́ fún láti mọ̀ fi dá mi lọ́wọ́ láti mọ̀ fi dá mi láti mọ̀ ṣe bí mi ó yá àti ẹni tí ń bẹ lọ́wọ́ ẹ̀ ni o àti ẹni tá a bẹ lọ́wọ́ àti pẹ́pẹ́ wọn àtúnṣe àti gbogbo ọgbọ́n kí wọ́n dohun tí kò ṣì mọ́ láyé ní orúkọ ti Jésù Kristi àti kí wọ́n dohun tí kò ṣì mọ́ ní orúkọ ti Jésù Kristi àyètí gbogbo tó fi jọ́dọ̀ ìrìbọ ìwẹ̀ mẹ́tò lórí ìjẹ́jú àtúnṣe ṣe fọlá àjàtì wà lọ bá bọ́ mẹ̀mí mímọ́ àyíbáṣepọ̀ ìyájà ní oṣù kẹsàn-án àwọn oṣù kẹwàá lọ gbogbo ti sẹ́tẹ́nẹ̀tì àrí kérekére ìjọba okùn agbókùn gbogbo tí àwọn ìbúbúrà ní ìgbébí àní gbogbo pátá ní gbogbo ọ̀nà jújà àti wà lọ àyíkí wọn tún sọ̀kalẹ̀ sínú ìgbèkùn wọn ọ̀gbun àníṣà ìjọ àti wà lọ kí wọn tó wá fún pàtó bóṣù ìgbèkùn àyíkó tó wá fún pàtó bóṣù àti wà lọ àdébùkọ àríwó olóṣùtò àdáwọdé kí wọn lè rántí bàbí náà tó ń kó nǹkan ṣe tìmí láti mọ gbégbé iṣẹ́ bí kankan mọ́ ní orúkọ ti Jésù Kristi ìrìbọ ìwẹ̀ mọ́tò lórí ẹ̀yẹ sọ àtúbọ̀ ṣe fún pátá jọ àti wà ní gbogbo ọ̀nà àní ti pàtì kúkú yàbọ̀ wájà ibi kò sì mọ̀ rí ẹni ọ̀rọ̀ pé mo fẹ́ mọ kọ̀kọ́ àti dandan yàbọ̀ wájà ibi kò sì mọ̀ rí ẹni tó pé àní ti rẹ̀ di mi ṣe ìwọ dábí fún ògà tí ó kì í ṣe fún mi ìwọ wájà ibi kò sì mọ̀ rí ayé mi gbogbo ohunkóhun tí èsì fẹ́ tí òfògo fẹ́ tí wọ́n lòdù sí nínú ayé mi yà kó di fati gbogbo àdìkó do ayé mi àdìkó di fọ́dà àdìkó di gbogbo kó do ayé mi sẹ kó sì jọ torí kọ́ mọ̀ sí kù síbi kankan àní gbogbo ọ̀nà ọ̀kọ́kọ́ gbọ́dọ̀ kù ní ayé mi mọ́sẹ̀ ní gbogbo ọ̀nà láì àti láì kì í mọ jẹ́ ìmọ́lẹ̀ tó lágbára tó dára jùlọ tó lóògùn tó jọ tó mọ́lẹ̀ jùlọ èyí tó sì nípọn jọ tí kò ní akọ̀wé tí kò ní pẹ́ tí ròmọ̀ jẹ́ ẹnìkan ò lè jábọ́ jẹ́ ẹnìkan ò lè bá jẹ́ ẹnìkan ò lè pa jẹ́ ẹnìkan ò lè dínkù àìjẹ́ pé ó mọ́lẹ̀ ó sì gbóró sí tàbí sínú ojoojúmọ́ àìkí tó wá jẹ́ iyọ̀ àìrí tó dùn tó lágbàjọ tó lógojọ àìrí tó tún mọ́ jùlọ àìrí tó tún dùn wọ́jọ tó tún mú yàngẹjọ èyí tí kò lè bàjẹ́ tí kò lè dòbẹ̀lẹ̀ àìtí pé ojoojúmọ́ ó lágbàjọ fún rere àti fún ògo àìsínúgọ nínú ayé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn nínú ayé ọ̀pọ̀lọpọ̀ ìdílé nínú ayé ọ̀pọ̀lọpọ̀ ẹbí nínú ayé ọ̀pọ̀lọpọ̀ àdúgbò agbègbè agboolé àti àwùjọ àti orílẹ̀-èdè gbogbo ní gbogbo àgbàlá yìí ibi tẹ́sẹ̀ mi àti tẹ́sẹ̀ mi rò tẹ̀ fún ògo àìsínúgọ rẹ ní orúkọ tó bẹ̀ pé ẹ̀rí rere tó lógojọ ọbẹ̀ ṣe gba ẹnu ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn orin ọpẹ́ òrògo sí ọ̀yà bẹ̀rẹ̀ sí mi gbogbo ogun mẹ́rin rí àdìgbà yẹ èyí tí gbogbo ìjọba àṣẹṣẹ ìjọba kan ó sì wó lẹ̀ bẹ́rẹ́rẹ́ àní gbogbo ọ̀nà ọkọ̀ Jésù nípa ìrìbọ bí ìwẹ̀ ní mọ̀tò dé ní Jésù bá tó mọ̀ ṣe fún wa tẹ̀jọ́ náà gbogbo ọ̀nà ní orúkọ ti Jésù Kristi àtúbọ̀ dàmílà ìjọ àtiwá lọ àìjẹ́ kí mo ní ìdálẹ́ ìjọ àtiwá lọ àìkí tó mọ̀ pọ̀ ní ìdálẹ́ ìjọ àtiwá lọ àìdígbà gbogbo lọ́jọ́ gbogbo níbi gbogbo níwájú ènìyàn gbogbo ní gbogbo tí a máa ṣe pàpàtà tí gbogbo abá tóbi jọ lọ́rùn ni ìjọba orúkọ mọ̀ sí bọ́ sọ̀rọ̀ mọ́ mi lọ́wọ́ àìkí mọ̀ sí jẹ́ níta ní ìkẹyìn iṣẹ́ àìkí mọ̀ sí jẹ́ àpèrò sọ́kọ́ tí kì í bọ́kọ̀ lọ àbí sábà tó ju ojú náà sọ̀rọ̀ tó nǹkan tí ń jẹ́ra síbi tá a gbé sí láti mọ̀ ojú ojú náà fún ìyẹn yóò orúkọ tí Jésù Kristi yípa ìrìbọn mi wẹ̀lú mọ̀tò orílẹ̀ Jésù ti wá lọ bàbá àdìbàsí jáde nínú oṣù kẹsàn-án táwọn oṣù kẹwàá lọ ni tí wọ́n tẹ̀síwájú nípa nínú àjọ mi ti pọ̀ lórí ọ̀fẹ́ pẹ̀lú agbára rẹ ni ọ̀yá jújà tí wọ́n ní orúkọ Jésù Kristi
àánú oore ọ̀fẹ́ ojú rere ìyọ́nú rẹ ọ̀nà rere àti ti ènìyàn gbogbo yá kí tó mọ́ níwà bó ṣe rí gbà lọ yá kí tó mọ́ níwà bó ṣe rí gbà lọ àìjẹ́ kí mọ́ níwà bó ṣe rí gbà lọ jẹ́ kí mọ́ níwà lọ́pọ̀lọpọ̀ ju bó ṣe rí gbà lọ ní orúkọ ti Jésù Kristi ìtẹ̀síwájú ògo ìgbéga ògo àní àṣeyọrí ògo àlùyọ ògo ogbogbo tí ṣeré ògo oya àìkó tó bọ̀ jẹ́ ìpín bó ṣe ìpinnu gbà gbọdọ̀ jùmọ̀ àìkí tó àmọ́ta ìbò àìkó tó àlẹ́ ìbò ṣe tó àmọ́ ṣe ìbò ṣe àìkó tó bọ̀ gbàdá tí mo ṣe ìbò ṣe lọ àìkí tó bọ̀ bí ògo àtúkàtà àti orin tó dájú ìkọrọ àìní orúkọ Jésù Kristi gẹ́gẹ́ bí àṣẹ rẹ nínú ọjọ́ tí ń yọ tuntun ojoojúmọ́ ní gbogbo àdóòrèdóòrè àní ayé iṣẹ́ mi ṣẹ̀ṣẹ̀ ìjọba àti ìgbéyà kọ́ bọ́ tuntun pẹ̀lú ògo tó ga tó lógo tó lógo ojoojúmọ́ ní gbogbo ọ̀nà àní ẹ̀rí ayé omi àkó tó àmọ́ lógo tó lẹ́gò tó gbójú àti wọn lọ ògo tó àmọ́ lógo bó ti wọ́n kó tó wá lógo tó bó ti wọ́n lọ àìkó tó àgbìnà bó ti wọ́n kó tó wá lágbó ju ẹja lójú ẹgbẹ́ ògo kó tó àmọ́ jẹ́ bó ti wọ́n jẹ́ àpẹẹrẹ ògo kó sì mọ̀ jẹ́ tirẹ̀ bàbá òṣìṣẹ́ pé ìjì níbẹ̀ òṣìṣẹ́ pé ìgbàdà ògo ní fún ọṣẹ́ ìmọ̀ ìmọ̀ gbogbo àní orúkọ ti Jésù Kristi agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta iná mi mímọ́ Ọlọ́run alààyè kọ́ọ̀nù mi lọ́pọ̀lọpọ̀ lójijì tí gbogbo agbára tí a kò lè ròyìn tán tí a kò lè sọ nípa rẹ̀ tán bí kò ṣe ń palẹ̀ mọ́ láì jáde nínú oṣù kẹsàn-án táwọn wọnú oṣù kẹwàá lọ ní gbogbo ọ̀nà ìfẹ́ Ọlọ́run kó tún wá gbọ́kàn bó ṣe gbọ́kàn mi àní kí tún wá pọ̀ ní okun àtagbára nínú Ọlọ́run àti nínú Jésù Kristi kí tún wá jágbá nínú Ọlọ́run àti Jésù Kristi láti mọ̀ ṣe gbogbo nínú bẹ̀rù nínú ìfẹ́ òtítọ́ nínú òdodo nínú tọ́jú àti kọ́ni Ọlọ́run àjùtọ̀ àti ìwà lọ ti gbogbo agbára ayé àtọ̀run ìtọ́wà ní kàwọ́ Jésù Kristi tọ́wà nínú kú àti àjíǹde Jésù Kristi tọ́wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tọ́wà nínú orúkọ Jésù ìtọ́lọ̀ fi ń jọ́lọ́run atóbi jùlọ ìbẹ̀rẹ̀ àti òpin gbogbo orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi iná bèbí mọ Ọlọ́run alààyè tí gbogbo agbára tó ga tó bí ọtẹ́lẹ̀ gbẹ́tọ̀ tí kò sínú ìtàn tí kò nákàwé rẹ̀ kóòlù mi kò sí mọ́jọ́ dédé kóòlù mi àmọ́jọ́ dédé kóòlù mi àmọ́jọ́ dédé ní gbogbo ọ̀nà àìní kóòlù mi kò sí mọ́jọ́ dédé láìsí mẹ́sẹ̀ ní pọ́lọ́pọ̀lọpọ̀ àìkí tó ń jálágbá kí tó pọ̀ sí dágbà inú ọ̀jọ̀ àti wọn lọ nínú Ọlọ́run àrẹ àti nínú Jésù Kristi lọ́pọ̀lọpọ̀ ní ojú àti wọn tí gbogbo agbára ayé àtọ̀run ni èyí tó ga tó tó lẹ́gbẹ́ tó dùn tó wà ní kàwọ́ Jésù Kristi èyí tó wà nínú kú àtàjírí Jésù Kristi èyí tó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi èyí tó wà nínú orúkọ Jésù Kristi èyí tó lọ fi ń jọ́nà ìbẹ̀rẹ̀ àti gbogbo alágbára jùlọ orúkọ tí Jésù Kristi ní gbogbo ọ̀dọ̀ ọ̀yà ìfẹ́ Ọlọ́run tó àgbà ọkàn mi tí o ti gbọ́ ọkàn mi láti wà lọ àìní agbára àti ilé ìgbàdà ṣe Ọlọ́run àti agbára àtòkè wa àìkí tó pọ̀ sínú okun àti agbára àti wọn lọ àì láti mọ̀ ṣe gbogbo nínú bẹ̀rù nínú òtítọ́ nínú òdodo nínú ìfẹ́ àìní wájú Ọlọ́run pẹ̀lú ìtọ́ Nàìjíríà náà tàwa ní orúkọ Jésù Kristi àìbí àṣìjẹ́ bí wọ́n ṣe pàdé bá ṣe pẹ̀lú láti jáde nínú oṣù kẹta wọn oṣù kẹwàá lọ àìní agbára àtòkùn yà kó tó wà fún ìjà tí wọn lọ láti mọ̀ ṣe gbogbo nínú ìtọ́jú àti kọ́ Nàìjíríà àti bẹ̀rù Ọlọ́run alẹ́ àìnínú rẹ̀ nínú ìfẹ́ nínú ìtọ́ àti òdodo èyí tí ògbó Jésù mọ̀jẹ́ bójọ́ ìdẹ́mọ̀ kóòlù mi lóde àmọ̀jọ́ dédé kóòlù mi àmọ̀jọ́ dédé kóòlù mi lóde àmọ̀jọ́ dédé kí tó pọ̀ sí kí tó jágbá nínú àjẹwọ́ nínú Ọlọ́run àyà àti nínú orúkọ ti Jésù Kristi gbogbo ògo ìyìnlá kó sì mọ̀jẹ́ tó bó ṣe lọ nínú orúkọ ti Jésù Kristi agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta iná mi mímọ́ Ọlọ́run alààyè kọ́nù mi ní gbogbo ọ̀nà pẹ̀lú agbára tí kò lákàwé tí kò lẹ́gbẹ́ tí kò lójúwọ̀n ní rere tí a kò lè sọ nípa rẹ̀ tán ní gbogbo ọ̀nà kí tó wá jára agbára kí tó pọ̀ sí ní agbára nínú Ọlọ́run àti nínú Jésù ìjà tí wá lọ àti tí gbogbo agbára mọ́tẹ́lẹ́mọ́ tí gbogbo agbára tó ga tó lógo tó tóbi jọ ayé àtọ̀run tó wà ní kàwọ́ Jésù Kristi èyí tó wà nínú ikú àtàjírí Jésù Kristi èyí tó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi èyí tó wà nínú orúkọ Jésù Kristi èyí tó lọ fi ń jẹ́ Ọlọ́run atóbi jùlọ tí kò ní òdiwọ̀n tí kò lẹ́gbẹ́ tí kò nákàwé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi iná mi mímọ́ Ọlọ́run alààyè tí gbogbo agbára tí kò lẹ́gbẹ́ tí kò lódùmọ̀ tí kò nákàwé tí kò láfijọ́ tí a kò lè sọ̀rọ̀ yẹn táyà sọ̀rọ̀ nípa ìtọ́ni ọ̀yà kóòlù bí lódìdí kò sí gbòòjù gidi gan lọ́pọ̀lọpọ̀ láì sí màtí náà ṣẹlẹ̀ ní gbogbo ọ̀nà àìkí tó wá jára àìkí tó pọ̀ sí agbára nínú Ọlọ́run àti Jésù Kristi ju àtiwájú orúkọ Jésù Kristi àyè tí gbogbo agbára tó ga tó lẹ́gbẹ́ tó lódùmọ̀ tó ga jùlọ tó tóbi jọ àyè àtọ̀run tó wà ní kàwọ́ Jésù Kristi èyí tó wà nínú kú àti ẹ̀jẹ̀ Jésù Kristi èyí tó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi èyí tó wà nínú orúkọ Jésù Kristi èyí tó lọ fi ń jẹ́ Ọlọ́run ìbẹ̀rẹ̀ àtòpin adágbà olóòtú tóbi jọ Ọlọ́run àwọn ọlọ́jọ́ ìwé kò sọ̀rọ̀ kan lẹ́yìn rẹ̀ mọ́ni ní gbogbo ọ̀nà bá sì jáde ní oṣù kẹsàn-án àwọn oṣù kẹwàá lọ́nà àìní gbàgbọ́ ní ọjọ́ gbogbo àìní ìfẹ́ ọkọ̀ tó agbọ́kàn bó ṣe gbà kàn mí lọ àìkébí tó jágbá náà bó ṣe agbá lọ àìní láti mọ sún gbogbo nínú tọ́ni àìní nínú kọ́ni àti nínú darí Ọlọ́run alààyè pẹ̀lú ìfẹ́ òtítọ́ àìní pẹ̀lú gbàyè wà rẹ̀ pẹ̀lú gbàyè wà mímọ́ àìní pẹ̀lú gbàyè tó ń fò ògùn àti ìjẹ́ pé ayé mi wà bó àyè ó sì mọ̀ tún pẹ̀lú ògùn tuntun láti mọ̀ gbóòrò wàgà láti mọ̀ fògùn fọ́lọ́ yóòrùn kọ́ sí Jésù ní ẹ̀mọ́ kún ayé mi lóde mọ̀jú dédé kónú mi lóde amọ̀jú dédé àìkónú mi amọ̀jú dédé kí tó àpò ìkejì àgbàdo àtàwọn ní gbogbo ọ̀nà ní òòrùn kọ́ sí Jésù Kristi ní ẹ̀mọ́ kún ayé mi lóde kó sì mọ̀jú dédé ní gbogbo ọ̀nà tí wọ́n bá tó ga jùlọ agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa
àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta iná mi mímọ́ Ọlọ́run àlẹ́ kọ́nù mi lójijì mo ń jò lọ́pọ̀lọpọ̀ tí gbogbo agbára èyí tí a kò lè sọ nípa rẹ̀ tán kí tún wá pọ̀ sí ní agbára kí tún agbára ní ọ̀tọ̀ àti wọn lọ nínú Ọlọ́run àti nínú Jésù Kristi ní gbogbo ọ̀nà lábẹ́ àkóso bó ṣe òkú oríṣẹ́ àdìbá ṣe ń jáde nínú oṣù kẹsàn-án táwọn oṣù kẹwàá lọ tí gbogbo agbára ayé àti ọ̀run ìtọ́ka tó tóbi jọ tó wà ní kàwọ́ Jésù Kristi ni èyí tó wà nínú kú àtàjílẹ̀ Jésù Kristi ni èyí tó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ni èyí tó wà nínú orúkọ Jésù Kristi ni èyí tó lọ fi ń jọ́lọ́run ògo ìyìn tí kò lẹ̀ tí kò láfiwé tí kò láfijọ́ ni ní gbogbo ọ̀nà ọ̀yá kí n mọ̀ pọ̀ ní ohun rere tó lógo jùlọ ìṣẹ̀lẹ̀ ayọ̀ ẹ̀yà kọ́ bẹ̀ sí ìṣẹ̀lẹ̀ ìlú àìṣe mi ṣe nípa ìtọ́ni ìkọ́ni àti ìdarí Ọlọ́run alààyè àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ìdábìbí mọ Ọlọ́run àti gbogbo agbára tó ga tuntun tó lè gbé tó lójú wọn ni èyí tí ẹnìkan lè ròyìn rẹ̀ tẹ́lẹ̀ kó sọ nípa ìtàn ya kóòlù mi kò sí mọ́jú lọ́pọ̀lọpọ̀ láyé ìsinmi mẹ́ta ní orúkọ ti Jésù Kristi àìní gbogbo ọ̀rọ̀ kí tó pọ̀ sí ní agbára àìkí tó já agbára sí ní ọ̀tún àti wà lọ àìnílò Ọlọ́run alààyè àìnílò Jésù Kristi àìtí gbogbo agbára àìyàtọ̀ tó ga tuntun tó lè gbé tó lójú wọn àìtọ́ wà ní kàwọ́ Jésù Kristi ni àìyàtọ̀ rẹ̀ ni àìtí wà ní okó àtàjẹ́ Jésù tó wà nínú ẹ̀jẹ̀ Jésù tó wà ní orúkọ Jésù èyí tó lọ fi ń jọ́lọ́run ògo ìyìn àtúbìjà lágbàjọ tí kò dákàwé tí kò lè gbé tí kò lójú wọn ní orúkọ ti Jésù Kristi náà ṣẹ̀ṣẹ̀ àìní gbogbo ọ̀nà ya ìrè kọ́bẹ̀ ṣe tèmi àìní gbogbo àìkíbẹ̀ sí gba ìrè ní orúkọ Jésù àìní gbogbo àṣọlẹ̀ akọ́bẹ̀ ṣe tèmi ní gbogbo ọ̀nà àìní gbogbo akọ́bẹ̀ ṣe tèmi sẹ́ àìní bẹ́ẹ̀ sí jáde ní oṣù kẹta wo ní oṣù kẹta àìní gbogbo ìrè kọ́bẹ̀ ṣe tèmi àìní gbogbo ṣe gbogbo akọ́bẹ̀ ṣe tèmi sẹ́ àìní pa ìdarí àtijọ́ àti kọ́dà fílíbọ̀dọ̀ náà àìní orúkọ Jésù ìrè gbogbo kọ́bẹ̀ ṣe tèmi àìní gbogbo kọ́bẹ̀ ṣe tèmi àìkíbẹ̀ sí gba ìrè ní gbogbo ọ̀nà àìkíbẹ̀ sí gba àṣírí àìkíbẹ̀ ṣe tèmi ìgbẹ́ kọ́bẹ̀ ṣe àṣírí tó gbà sí kọ́bẹ̀ ṣe tèmi ògo yà kó sì mọ̀ tẹ́ padà ilé ẹ̀mọ́ kọ́ọ̀nù mi lóde kọ́ọ̀nù mi lóde amọ̀jọ́ lóde àìkọ́ọ̀nù lóde amọ̀jọ́ lóde ní orúkọ ti Jésù àìkíbẹ̀ pọ̀ nípò àtàgbà àti gbígbọ́ lọ́wọ́ ní orúkọ ti Jésù Kristi agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ ti Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀mí àwọn wòlíì iná mi mímọ́ Ọlọ́run alààyè kọ́nù mi lọ́pọ̀lọpọ̀ ó kọ́nù mi lọ́pọ̀lọpọ̀ ó ń jóná ayé mi lọ́pọ̀lọpọ̀ mo kún fún iná ìmọ̀ Ọlọ́run alààyè lọ́pọ̀lọpọ̀ iná ìmọ̀ Ọlọ́run ó kọ́nù mi lọ́pọ̀lọpọ̀ mo kún fún iná ìmọ̀ Ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ó ń jóná ayé mi lọ́pọ̀lọpọ̀ mo á tún jágba nínú Ọlọ́run alààyè mo tún pọ̀ sí jágba nínú Ọlọ́run alààyè àti nínú Jésù Kristi lọ́pọ̀lọpọ̀ tó bẹ́ẹ̀ jẹ́ pé kò lákàwé kò lápẹ́ iná ìmọ̀ ọwọ́ ń jóná ayé mi gidi gan tí kò lákàwé tí kò láfijọ́ ní gbogbo ọ̀nà pẹ̀lú ní ẹ̀mí àtàgbọ́n Ọlọ́run àti gbogbo agbára yàtọ̀ tó wà ní kàwọ́ Jésù tó wà nínú kú àtàjídẹ ẹ̀jẹ̀ rẹ̀ àti orúkọ rẹ̀ ni àìtọ́nà fi ń jọ́lọ́run kìkì agbára kìkì ìyanu ni mo bẹ̀rẹ̀ sí ní gba ìyanu tó lógo jùlọ mo bẹ̀rẹ̀ sí ní bí àwọn ògo tó lógo jùlọ mo bẹ̀rẹ̀ sí ṣàṣeyọrí tó lógo jùlọ ìrẹ́pọ́tà ọbẹ̀ sí wá sí ìmúṣẹ pẹ̀lú ògo tó ga jùlọ bí wọ́n sì jáde nínú oṣù kẹsàn-án tí mo wọ ní oṣù kẹwàá lọ àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi mo kó fún iná bèbí mo lóhùn àìpẹ̀lú agbára tó ga tó níbo tẹ́lẹ̀ gbé tó níbo tí kò dákàwé tí kò ṣòro ìtàn iná mọ́ okun ayé mi lọ́pọ̀lọpọ̀ tí gbogbo agbára tó tayọ tó lògò tó dákàwé tó dàbí tó lẹ́gbẹ̀ẹ́ tí kò níbo tí kò dákàwé tí kò ṣòro ìtàn ní gbogbo ọ̀dọ̀ àìní ó ń jòdù ayé mi yẹn iná bèbí mo lọ́pọ̀ agbára tó ga tó níbo tó dákàwé tí kò lẹ́gbẹ̀ẹ́ tí kò lódì wọ́n sí ní orúkọ ti Jésù Kristi wàá tún jálágbára mo tó pọ̀ sí agbára nínú Ọlọ́run àti nínú Jésù Kristi ní gbogbo ọ̀nà àyè tí gbogbo agbára ayé àtọ̀ tó ga tó níbo tó lẹ́gbẹ̀ẹ́ tó lódì wọ́n tó wà ní kàwọ́ Jésù Kristi tó wà nínú kú àtàjí Jésù Kristi tó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi àìtọ́ wà nínú àìní orúkọ Jésù Kristi èyí tọ́lọ̀ fi ń jọ́ Ọlọ́run ìyanu ológojú àtòbíjọ́ agbára jùlọ ní gbogbo ọ̀rẹ́ ní orúkọ Jésù Kristi nínú ògo tó ga àdìbò bẹ̀rẹ̀ sí nígbà ìyanu ògo tó ga àdìbò bẹ̀rẹ̀ sí nígbà ìyanu ògo tó ga jùlọ àdìbò sí jáde nínú oṣù kẹsàn-án táwọn oṣù kẹwàá lọ àìtọ́ nínú àjá ìwé pẹ̀lú orí ọ̀fà tàbí ọ̀sán àdì ìyanu tó ga tó lógojú àdìbò bẹ̀rẹ̀ sí nígbà báyìí oríire tó lógojú àdìbò bẹ̀rẹ̀ sí ti nígbà báyìí ìgbéga tó lógojú bẹ̀rẹ̀ sí ti ní gbogbo ọ̀nà àní àṣọ tó lógojú àdìbò bẹ̀rẹ̀ sí ti ní gbogbo ọ̀nà nínú ògo tó ga àdìbò tó bẹ̀rẹ̀ bí ògo tó ga tó jà ìjà tí wọ́n lọ àìní ògo tó ga tó jọ tí mo àìní mo tún bẹ́ẹ̀ ògo tó ga tó jọ àìní mo tún bẹ́ẹ̀ tí mo jẹ́ tó bẹ́ẹ̀ mo bẹ̀ sí tinú kankan bọ́ọ̀nù ògo inú gbéga bọ́ọ̀nù gbéga inú ṣeré bọ́ọ̀nù ṣeré inú àṣẹrẹ bọ́ọ̀nù àṣẹrẹ gbogbo oríire àìtọ́kùnrin àìní pẹ̀lú ògo tó ọbẹ̀ sí tẹ̀mí lọ́wọ́ sẹ́ gbogbo ọlọ́pàá àìní pẹ̀lú ògo tó ọbẹ̀ sí wá sí mi ṣe àìní àwọn ìbùkún tó ga tó lògo pẹ̀lú ògo tó ọbẹ̀ sí jẹ́ ìpinnu lórúkọ Jésù Kristi ní gbogbo ọ̀rẹ́ àìní ìrànwọ́ tó gbé àìní bọ̀bẹ̀ sí ní ìgbà àìní àṣọ tó gbé àìní bọ̀bẹ̀ sí ní ìgbà àti ní tó gbé àìní bọ̀bẹ̀ sí ní ìgbà ìdàgbàsókè tó lògo ọbẹ̀ jẹ́ tẹ̀mí ní orúkọ Jésù Kristi àìní bá ṣe jáde ní oṣù kẹta wọ ní oṣù kẹsàn-án àìní bọ̀bẹ̀ sí pọ̀ ní ògo ilé mi máa tagbà ó kọ ayé mi ó ń jò lóde àìní mo kú fún dé máa tagbà àti ó kó náà tó jò lóde mọ́ sí jápọ̀ tó kọ̀ sí agbára ògo ṣe tó sì mọ̀ jẹ́ tán láì àti láì ní orúkọ Jésù Kristi agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta
mo kún fún iná ẹ̀mí mímọ́ ọlọ́run alààyè tí gbogbo agbára èyí tí a kò lè sọ nípa rẹ̀ tán tá a kò lè ròyìn rẹ̀ tán. Iná ẹ̀mọ́ ó kún ayé mi ní gbogbo ọ̀nà pẹ̀lú agbára èyí tí kò lákàwé. Ó wá ń jò inú ayé mi láìsí mi láṣà rẹ̀. Wọ́n tún jẹ́ agbára mo tún pọ̀ sí ní agbára ní ọlọ́run ju tàtẹ̀wá lọ ní gbogbo ọ̀nà. Bí a ṣe ń jáde ní oṣù kẹta wọlé oṣù kẹwàá lọ ju tàtẹ̀wá lọ, mo di àpáta ìdígbòlù tí ń kọlù tí ń lọ̀lú ìjẹ́ pé èké ìtọ́ bá kọlù à ń fọ́ tútú àti iná àti ajóròrò iná àti ara jóròrò èyí tí ń jòrò tẹ́rútẹ́rú nípa èmi nínú Jésù Kristi nínú Ọlọ́run ní gbogbo ọ̀nà orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi iná ẹ̀mí mímọ́ Ọlọ́run àti gbogbo agbára tí a kò lè rò tí a kò lè sọ nípa ìtẹ́nà ó kọ́ ayé mi lódìdí ó ń jò lódìdí àní mo kún fún iná ẹ̀mí mímọ́ àti agbára Ọlọ́run ká tó gbogbo tó gbogbo tó dáká tó dáká ní orúkọ Jésù ó ń jò láì bìrì ó ń lágbẹ̀rẹ̀ sí ó ń gbìlẹ̀ ó sì ń kílákó ó sì ń jò lódìdí láyé mi ìtẹ́gbẹ́ kò nákà mi kò dẹ́gbẹ́ kò dódìmọ̀ kò sórí kò sí sọ nípa ìtẹ́nà bẹ́ẹ̀ ni mo jára mo tó pọ̀ sí dàgbà ní ọ̀tún jà tiwa lọ ní gbogbo ọ̀nà bá sì jáde nínú oṣù kẹta wọn oṣù kẹwàá nínú Ọlọ́run àti nínú Jésù Kristi ti gbogbo agbára tó tóbi tó ga tó lẹ́gbẹ́ tó lórí wọn tó wà ní ayé àtò tó wà ní kàwọ́ Jésù Kristi tó wà nínú kó àtàjẹ́ Jésù Kristi tó wà nínú ẹ̀jẹ̀ Jésù àti orúkọ Jésù Kristi èyí tó lọ fi ń jẹ́ Ọlọ́run àní àti agbésẹ́gun Ọlọ́run àwọn gbogbo ni ẹ̀bẹ́ àgbẹ̀kẹ́kẹ́ mi àní mo di àpáta ti gbòòlò àní mo di àpáta ti gbòòlò èyí tí ń kọlù èyí tí ń lọlù jẹ́ pé èyí kéyìí tó bá kọ̀ bẹ́ẹ̀ àwọn òdì fífọ́ tuntun láì dáṣọ kankan àní mo di ní àtàjọ lọ èyí tí ń jòrò tẹ́rú nípa èmi nínú Jésù Kristi nínú ọ̀rọ̀ ní gbogbo ọ̀nà ìdókòwò àní tó bẹ́ẹ̀ àní kò sí ìdíwọ́ kò sílẹ̀ kò sí ìdíwọ́ kan fún mi èyí kéyìí tó bá dọ̀tà àní ojú ikọ̀ ló ti di ọ̀lú pátá fún mi ojú tó fún mi èyí kéyìí tó bá kọjá àní òdì fọ́tún láì dáṣọ kan ní orúkọ ti Jésù Kristi iná ẹ̀mẹ́ta ó kọ ayé mi àní gbogbo kún fún iná ẹ̀mẹ́ta gbọ́ tó ga tó yọ ojú tó láì mi láì sí mẹ́sẹ̀ rẹ̀ ó sì dàgbà náà ìlú ojoojúmọ́ ní kò sẹ́ àdìbáṣe jáde nínú oṣù kẹta wọlé oṣù kẹrẹ mo tún pọ̀ sí ní agbára Ọlọ́run àti wa lọ mo tún ní agbára Ọlọ́run àti wa lọ àti ní Jésù àti wa ní gbogbo ọ̀nà mo jẹ́ àpáta ti gbòòlù èyí látàjọ́ lóṣù èyí tí kọlù èyí tí lọ́ọ́ ló ti jòrò tó ti kọ́ta àní nínú Jésù Kristi inú ipa èmi nínú Jésù Kristi ní Ọlọ́run rẹ̀ ìjẹ́pẹ́ látà kọ́ àní gbogbo nǹkan ẹ̀sẹ̀ pàápàá jọ́ àtúndò ìbọn àní ó ti kọlù fún mi ó ti jùlọ lù fún mi ó jòrò tó lù fún mi láti ìwé bá kọlù ó ti fọ́tún láàjà ṣùgbọ́n ògo ti Jésù Kristi tó láì àti láì ní orúkọ ti Jésù Kristi. Agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Iná ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè ó kún mi lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú agbára tí a kò lè ròyìn tán ó sì ń jò láìsí láṣàrẹ̀. Mo kún fún iná ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè lọ́pọ̀lọpọ̀ gidi gan èyí tẹ́ pé àní kò lákàwé kò nábìjọ́ ti gbogbo agbára tó ga tó tẹ̀ jùlọ ó ń jò láìsí láṣàrẹ̀ ní gbogbo ọ̀nà lọ́pọ̀lọpọ̀. Mo wá tún jára agbára ní Ọlọ́run àti nínú Jésù Kristi ju tàtẹ̀ lọ mo tún pọ̀ ní agbára ní Ọlọ́run àti nínú Jésù Kristi ju tàtẹ̀ lọ lọ́pọ̀lọpọ̀ ní gbogbo ọ̀nà àti gbogbo agbára ayé àti ọ̀run tó ga tóbi tó ẹgbẹ́ tó ní wọn ìtọ́wà ní kàwọ́ Jésù Kristi tá a fi gbéga gidigidi ni ìtọ́wà nínú kó àtàjílẹ̀ Jésù Kristi ni ìtọ́wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi àti orúkọ Jésù Kristi ìtọ́lọ̀ fi ń jẹ́ Ọlọ́run ẹ̀rù àti ẹ̀rù àti jìrì tó ń gbé jìrì àti ẹ̀rù gbogbo ìfọ̀ bàtà àní ní gbogbo ọ̀nà mo di ẹ̀rù tó ń gbẹ̀rù gbogbo mi mo di jìrìjì tó ń gbé jìrìjì gbogbo mi àní fún gbogbo àìníbẹ̀rẹ̀ fún pátá gbogbo ìtẹ́rìkẹ́ni ò tún lè dojúkọ mi yọ mí lábí ní ìmọ̀ àmọ́ àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi náà sáyẹ̀tẹ̀ iná ẹ̀mí bá ó kọ́ ayé mi lódìdí àní mo kún fún iná ẹ̀mọ́ ní gbogbo rẹ̀ agbá tó ká tó rẹ̀ tó lórí ẹ̀ tó dákàwé tó dákàwé ó jọ̀dọ̀ ayé mi láwọn lọ́pọ̀lọpọ̀ tí gbogbo agbára tí a kò lè ròyìn táwọn sọ nípa rẹ̀ tán ní ọ̀tún jẹ́ tí mo tún jára mo tún pọ̀ sí ní agbára nínú padà àti àti inú Jésù Kristi ní gbogbo ẹ̀ bíbọ̀ sí jáde ní oṣù kẹsàn-án tí mo wọ ní oṣù kẹwàá lọ àìní gbogbo rẹ̀ jẹ́ padà orúkọ Jésù Kristi àìní mo di ẹ̀rù èyí tó ń gbé gbogbo ìjìnjìn tó ń gbé jìnjìn gbogbo mi nípa èmi nínú Jésù Kristi nínú Ọlọ́run rẹ̀ àìní pápátá àti láì mo di ẹ̀rù tó ń gbé gbogbo ìjìnjìn tó ń gbé jìnjìn gbogbo mi ìjẹ́pẹ́ àìní tó mi àìní ìyọnu ìnira ìdáwọ́ ìjìnlẹ̀ kankan àìní àtàwọn kankan fún orin àìní kò ṣe fún mi mọ́ gbogbo agbára gbogbo ìjọba gbogbo ìgbìmọ̀ gbogbo ìyọnu gbogbo ní àkàn ìtàlẹ́fẹ̀ di ìyọnu àbí àìní ó di gbígbé fún wáta ti orí tó àìní ó di gbígbé dàtú gbogbo tí gbogbo àìní ó jẹ́ orí tó ní wáta ti gbogbo tí gbogbo àìní ó tó wọ ìpọ́ ti gbogbo ikú àìní ó bu ọkùnrin àgbà ìpò rẹ̀ ti gbogbo yóò orúkọ Jésù Kristi àìní Ọlọ́run àlàyé àti inú Jésù Kristi àìní mo di ẹ̀rù tó ń gbé gbogbo mo jìjì tó ń gbé jìnnì gbogbo rẹ̀ àìní bẹ́ẹ̀ jáde ní oṣù kẹsì táwọn oṣù kẹwàá orúkọ Jésù ní ọkọ̀ àyèmí ojú ní ọkọ̀ àyèmí ojú ní ọjọ́ àyèmí okùn lóde àìní mo tó pọ̀ sí àmójú àgbà náà dàtọ́ ní orúkọ Jésù Kristi pápá tó ga tó lè gòjọ́ tó nàkàwé tó nàkàwé tó lẹ́gbẹ́ tó lójúmọ́ ní orúkọ Jésù ní ọkọ̀ àyèmí oṣù jòlè ní mọ́ díẹ̀ àti jìnnì tó ń gbé jìnnì gbogbo àkọ́tà ní orúkọ Jésù Kristi. Agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ ti Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Iná ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè ó kọ́nù mi lọ́pọ̀lọpọ̀ mo kún fún iná ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè àní lọ́pọ̀lọpọ̀ kọjá
ọgbọ́n yìí mà àti òye mi ó wá ń jònú ayé mi pẹ̀lú agbára tó tayọ tó ga jù lọ ìtí kò ṣe irú tí ó sì sọ nípa rẹ̀ tán bẹ́ẹ̀ ni mo jálágbára mo tó pọ̀ sí ní agbára nínú Ọlọ́run àti nínú Jésù Kristi kọjá ohun tá a lè sọ tá a lè ròyìn rẹ̀ lọ ju tàtẹ̀ wá lọ ní orúkọ ti Jésù Kristi ti gbogbo agbára ayé àtọ̀run tó ga tó lòwe tó lẹ̀ gbé tó dojú wọn ìtọ́wà ní kàwọ́ Jésù Kristi ni ìtọ́wà nínú ikú àti àjẹ́ Jésù tó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ni ìtọ́wà nínú orúkọ Jésù Kristi ni ìtọ́lọ̀ fi ń jẹ́ Ọlọ́run ológo tó ní gbogbo alágbára jùlọ gbogbo tí ń ṣe ògo mi ó tẹ̀ mí lọ́wọ́ padà gbogbo tí ń ṣe ògo mi mo gbà padà àní gbogbo tí ń ṣe àwọn ètò àti pín mi àwọn ní gbogbo pátá ìta ti gbẹ́sẹ̀ lé ìta ti gbọ́wọ́ lé ni ọwọ́ àtẹ̀sẹ̀ yẹn ọgbẹ́dànù agéwọ̀dà pátápátá yẹn láì kò síbi kankan sọ wọ́n nù àní gbogbo tí àwọn nǹkan láti ọmọ tẹ́lẹ̀ gbogbo ó dá padà fún mi láì kò síbi kankan gbogbo àwọn ògo tó yẹ káwọn ará ìgbàanì tó yẹ kí wọ́n lò tí wọ́n lò nínú àwọn ràn mi èyí tí wọ́n fi kú ni èyí tó jẹ́ ògo mi àtàwọn ìpè mi ni tẹ́lẹ̀ gbogbo mo gbà gbogbo padà bó sì bẹ̀rẹ̀ sí rí gbogbo wọn lò nínú ayọ̀ àlàáfíà ẹ̀mí gígùn ìtura pẹ̀lú agbára àti ìrànlọ́wọ́ àti ìlọ́run rẹ̀ kò sí ìdààmú àti ìdàtìdíwọ́ kankan fún mi àti láti mọ ẹdí àwọn ògo mi lò láti mọ fọ ọ̀nà àwọn ògo láti mọ ìgbìlẹ̀ náà àwọn ògo ní gbogbo ọ̀nà àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi tí wọ́n sáré ṣe iná bèbí bọ Ọlọ́run rẹ̀ ó kún ayé mi lójú gbogbo ọ̀dọ̀ pẹ̀lú agbára tó ga tó lè tó lè gbójú wọn àdìgbò kún fún iná bèbí bọ Ọlọ́run àìní gbó lọ́pọ̀lọpọ̀ tí gbogbo agbára tó ga tó lè gbó tó lè tó lè gbó tó lè kàwé ní gbogbo ọ̀dọ̀ ní orúkọ ti Jésù Kristi ní ẹ̀tẹ́rẹ́ ṣe àìláì àdìgbò tó wá jẹ́ wọn tó pọ̀ sí agbára lóòjà tí wọ́n lọ tí gbogbo agbára tó ga tó lè tó lè tó lè ju wọn àìláì àti lọ́run tó wà ní kàwọ́ Jésù Kristi èyí tó wà nínú kú àtàjẹ́ Jésù Kristi tí gbogbo agbára tó wà nínú orúkọ Jésù Kristi tí gbogbo agbára tó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tí gbogbo agbára tó lọ fi jọ́ lọ́run àyè alágbàjọ atóbijọ́ ológo jùlọ lẹ́rù ní ìjùlọ ní orúkọ tí Jésù Kristi gbogbo tí ṣògo mi pátá àdé ọ̀tẹ̀mí lọ́wọ́ àdé ó sì jí lò fún mi gbogbo tí ṣògo mi àdé gbogbo padà àdé ó bẹ̀ sí jí lò fún mi pátá gbogbo tí ṣe àdé àwọn ìtọ́ mi àwọn ìpè mi àwọn ènìyàn tí a ti gbé sọ̀rọ̀ tó pé tí a ti gbọ́ lọ́dún pé àwọn owó àti ṣe ọgbẹ́dà agbéwọ̀n pátá ní orúkọ Jésù Kristi àṣọwọ́dọ̀ àdé gbogbo pátá òdìdá padà fún mi tẹ́lẹ̀ ní orúkọ tí Jésù Kristi bẹ́ẹ̀ ni gbogbo tí ṣe àwọn ògo ìtọ́ yẹ ká àwọn ọ̀ràn ṣáájú nínú àwọn ọ̀ràn mi gbogbo jẹ ìtọ́ kí mo lè tún wọlé ìtọ́ fi kó de ìtọ́ jẹ́ ìpè àtògbà pátá gbogbo àbúrò padà tẹ́lẹ̀ lákòóṣì mi kan ti gbogbo agbára tó ga tó mi tẹ́lẹ̀ gbé tó ti wọ̀ ní látòkè láti ìgbà orúkọ tí Jésù Kristi nínú ayọ̀ tó ga jọ tó mi tẹ́lẹ̀ gbé tó ti wọ̀ pẹ̀lú àlàáfíà tẹ̀bí kúkú àti ìtura tó ga jùlọ gbogbo ọbẹ̀ sì jílò fún láì múni akandá yẹn àní ọbẹ̀ sì jílò fún láì múni akandá lọ́pọ̀lọpọ̀ ọbẹ̀ sì jílò fún láì múni akandá ìjẹ́ pé nígbà tí gbogbo síwájú ọ̀sán àní ibi tó pọ̀ sí ìtumọ̀ pọ̀ sí nínú ògùn tó ga tó yọ àní gbogbo ọbẹ̀ sì jílò fún láì múni akandá yẹn ìjẹ́ pé àní kò tún sí ìyọ̀n àti nàkan fún mi láì àti láì mọ ní orúkọ Jésù láti fi kíbi yòókù wa àìnú ayọ̀ àlàáfíà ẹ̀mí gógó ìtura pẹ̀lú agbára àti lọ́rọ̀ àní orúkọ gbogbo ọbẹ̀ sì jílò fún láì múni akandá yẹn nígbà tí gbogbo ògo yìí sì jẹ́ tó lọ́rùn àìjọ́sùmọ̀ jẹ́ tó lọ láì àti lẹ́dá àdìbòjẹ́ tó wà ní ọbẹ̀ sì gbẹ̀yọ̀ fún àwọn ògo wọ̀nyí fún àwọn òṣèré fún àwọn ẹ̀tọ́ àti pín wọ̀nyí tó di gbà pàdé orúkọ Jésù ògo ní fún alókè orí fún alókè orúkọ Jésù Kristi agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta iná ìmí mímọ́ Ọlọ́run alààyè ó kọ́nù mi gidi gan ju ti àtẹ̀wá lọ tí gbogbo agbára tá a kò lè ròyìn tá a kò lè sọ nípa ìtàn bẹ́ẹ̀ ni mo kún fún iná ìmí mímọ́ Ọlọ́run alààyè lọ́pọ̀lọpọ̀ ìjẹ́ pé àní kò sí ohun tí a lè fi ṣàkàwé agbára àti títóbi ẹ̀mọ́ inú ayé mi ó wá ń jònú ayé mi gidi gan kò lágbára tó ga tó tóbi jùlọ ní gbogbo ọ̀nà ju tàtí wọn lọ mo tún já lágbára mo tún pọ̀ sí ní agbára nínú Ọlọ́run àti nínú Jésù Kristi ju tàtí wọn lọ pẹ̀lú gbogbo agbára ayé àti ọ̀run ìtọ́wà ní kàwọ́ Jésù Kristi ni ìtọ́wà nínú kú àtàtìlẹ̀ Jésù Kristi ìtọ́wà nínú ẹ̀jẹ̀ àti orúkọ Jésù Kristi ni èyí tí ọ̀nà fi ń jẹ́ Ọlọ́run atóbi jùlọ tí kìí pé ògo rẹ̀ pẹ̀lú ẹnikẹ́ni ni ìkórè tó ga jùlọ ìkórè tó lógo jùlọ ìkórè tí kò lákàwé tí kò lè gbé tí kò lódì wọn èyí tó kún pọ̀pọ̀ wúrà fàdákà ọrọ̀ oríire ìgbéga àti ìbùkún oríṣiríṣi ìgbéró pẹ́tẹ́ àìlátòkè láti ọba ti láti Ọlọ́run àlàyé ni ní àìní tó àìṣẹ́kù ọbẹ̀ sí di kíkó fún mi lọ́pọ̀lọpọ̀ tó bẹ̀jẹ̀ kí àyè kò sí láti gba gbogbo tí ń ṣògo tó yóò rí títí ọgbọ́tẹ́ lórí rírẹ̀ àìní fún èmi ọ̀ni wọ́n bẹ̀ sí tẹ̀mí lọ́wọ́ ó sì bẹ̀ sí di lílò fún mi nínú àwọn ọ̀ràn mi gbogbo tí ń ṣe àwọn ògo ire tó ga tó lògùn tó dàgbé tó lè jùmọ̀ èyí tí wọ́n fààyè gba àwọn ọmọ ológun láti rẹ̀ àìní ní gbogbo ọ̀nà gbogbo àwọn ògo yẹn bẹ̀rẹ̀ sí rí wọn lò gbogbo àwọn oríire ìgbéga àṣeyọrí èyí tí wọ́n fààyè gba àwọn àyànfẹ́ láti mọ orílẹ̀ òdì nínú àwọn ọ̀rẹ́ mi èmi gẹ́gẹ́ bẹ́ẹ̀ nìkan gbogbo àdìmọ́ bẹ̀rẹ̀ sí àìbẹ̀rẹ̀ sí gbà mí láti mọ orí gbogbo ẹ̀rọ tó bẹ́ẹ̀ ìdẹ́bí pé kí ni àní
kò sí gbogbo àmọye gba àwọn ènìyàn lọ́nà gba àwọn ènìyàn ní gbẹ́rẹ́ àgbàdo ayé wọ́n bẹ̀ sí jàǹfààní àìnínú kóòrè mi èyí tí ayé tí wọ́n náà bẹ̀ sí gba ìpadà rere èyí tí wọ́n sì kún fún èrè tó lógo jùlọ àtòrìyìn orin ọpẹ́ láti mọ gbé bàbá yẹn ga tí orin ọpẹ́ wọ́n sì mi gbogbo àgbáyé pátá tí gbogbo ìjọba sítá yẹn sì ń parun ní ọ̀sán lójoojúmọ́ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi iná bíbí bọ́ ọlọ́run alààyè tí gbogbo agbára tí a kò lè ròyìn tí a kò lè gbé tí a kò lè sọ nípa ìtọ́lẹ̀ ó kàn ayé mi ó sì jẹ́ òdòdó àdìgbò kún fún iná bíbí mọ́ ọlọ́run alààyè tí gbogbo agbára tó ga jù tó tóbi tó lè gbé tó dìbò tí kò sí rò tí kò lẹ́gbẹ́ ni àdìgbò wọ́ọ̀dà àdì ó jọra ibi lọ́pọ̀lọpọ̀ tí a gbọ́dọ̀ tó ga tó lè tóbi tó lè go jùlọ àdìgbò tó pọ̀ sínú agbó tó lẹ́gbàá náà àti Jésù àti ní orúkọ Jésù Kristi àti gbogbo agbára tó ga tóbi tó lè gbé tó dìbò ayé àtọ̀tọ̀ wà ní kàwọ́ Jésù Kristi èyí tó wà nínú kó àtàjẹ́ Jésù Kristi èyí tó wà ní orúkọ Jésù tó wà ní ẹ̀jẹ̀ Jésù Kristi àdìgbò wọ́ọ̀dà tí gbogbo agbára tó fi ń jọ́nà máa tóbi jù ológo jùlọ ni ìkórè àyè tó ga jùlọ ìkórè àyè tó kẹlẹ̀ gbé tó dìbò ìkórè àyè tó kún ọ̀pọ̀ ìbùkún ògo ọlá wúrà fàdákà ọ̀rọ̀ orílẹ̀ gbogbo èyí kò tí àkórè kàtà tí àkórè sọ nípa ìtẹ́lẹ̀ ní àyètó àyíṣẹ́ àyẹ̀kọ́ ọbẹ̀ sì di kó fún mi ní àyètó àyíṣẹ́ àyẹ̀kọ́ ọbẹ̀ sì di kó fún mi lọ́pọ̀lọpọ̀ àtọ́bẹ̀dẹ̀ wípé kí àyè kò sí láti lè gbà wọ́n ṣe àní ògo tójú ìtítọ́ gbẹ́tẹ́ ní òròrí àní bọ̀bẹ̀ sí ní ọbẹ̀ sì di lófin báyìí àní bọ̀bẹ̀ sí bọ̀bẹ̀ sí rí wọn lò àní bọ̀bẹ̀ sí rí wọn lò bẹ́ẹ̀ ni àní gbogbo tí ṣe àwọn ògo èyí tí wọ́n fà ìgbà àwọn àyànfẹ́ láti rí lò nínú àwọn ọ̀ràn mi pátápátá gbogbo ọ̀ràn àní àyẹ̀bẹ̀ sí gbàgbé láti rí gbogbo àwọn ògo wọ̀nyẹn rọ̀ àyẹ̀bẹ̀ sí gbàgbé láti rí gbogbo àwọn ògo wọ̀nyẹn rọ̀ ní orúkọ gbogbo tí ṣe àwọn oríire àwọn ìgbéga àwọn àṣírí tí wọ́n fà ìgbà àwọn èèyàn ẹ̀yìn àyànfẹ́ láti ṣe nínú ìrọ̀mísẹ̀ àti gbogbo àwọn oríire àyẹ̀bẹ̀ sí gbàgbé láti mọ iṣẹ́ àwọn oríire àti gbéga àti olú àlùyọ rẹ̀ ní orúkọ ti Jésù àní nínú ayọ̀ àlàáfíà ẹ̀mí gígùn ìtura pẹ̀lúgbà tí ìrọ̀lẹ́ àti ìrọ̀lẹ́ dáì múni àkàrà ní orúkọ Jésù àní bọ̀bẹ̀ sí kóòrè ayọ̀ àní bọ̀bẹ̀ sí rí àwọn ògo tó ká tó tà ní orúkọ Jésù tó bẹ̀rẹ̀ wípé ní àmúyẹ gba àwọn ènìyàn náà gbàgbé ní gómìnà ìgbẹ́rẹ́ gbogbo pátá bẹ́ẹ̀ sì jàǹfààní nínú àwọn ìkórè mi àti gbé àti oríire mi nínú àyàtọ̀fẹ́tẹ̀ mi gígùn ìtàn rere àní ayé rere ọgbà ẹnu wọn àríyẹ yìí táyé wọn ọgbà yìí padà rere èyí tí orí yìn orí ògo orí ọpẹ́ lẹ́nu ẹnu kọ̀ọ̀kan wọn àní ọbẹ̀ sí mi orílẹ̀-èdè àgbáyé tó bẹ̀ sí gbé àní gbogbo ìjọba kan àti tẹ́lẹ̀ gbogbo òun bolo ẹ̀bẹ̀ rere òun pààrọ̀ ní ọ̀tún lójoojúmọ́ àní gbèsè òun pààrọ̀ lójoojúmọ́ ògo sì jẹ́ sọ̀rọ̀ sí ìjọba ìjọba ló sì ní kún pọ̀ sí fún àwọn ìjèrè ọkàn nígbà gbogbo orúkọ tí Jésù Kristi ìnẹ́mọ̀ okun ayé mi lóde oúnjẹ ayé mi lóde okun ayé mi lóde oúnjẹ ayé mi lóde àní mo kún fún ní ẹ̀mẹ́ta àti ọ̀nà orúkọ ní gbogbo ọ̀nà àní mo tó pọ̀ sí àgbàtà àní kórè tó ga jọ bọ̀rẹ̀ sí kó wọn báyìí ní àní tó àṣírí àná kan tó lè dá ikò sí àti gbàgbé orúkọ tí Jésù Kristi agbàdúrà ní orúkọ tí Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run ìrìn àjò oṣù kẹsàn-án ó ti ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí o àti ń wọnú oṣù kẹwàá lọ báyìí àánú rẹ ni agbára rẹ oore ọ̀fẹ́ rẹ ni títóbi rẹ ni kì í ṣe mímọ̀ ṣe àtàgbà àtọgbà tí máa tó yé mi ni mo ṣe ń gbóhùn sókè wípé iná mi mímọ́ rẹ dà oore ọ̀fẹ́ agbára rẹ ìrè rẹ àṣẹ ọ̀rọ̀ rẹ májẹ̀mú rẹ ọ̀rọ̀ rẹ tó gbéga ju gbogbo orúkọ àti ẹ̀jẹ̀ Jésù Kristi lápapọ̀ fi dì mí ní àmúrẹ ọ̀tún agbára ju títí Èlíjà Èlíṣà Samuel Paul apostoli àti Joshua àtàwọn mìíràn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Gídíónì oríṣiríṣi àwọn ẹni ìṣáájú ọ̀tí dì ní àmúrẹ agbára rẹ ní ìlọ́po méjì tó fi di àwọn ẹni ìṣáájú ilé àmúrẹ agbára fi dì mí ní àmúrẹ agbára bíbọ̀ sí jáde nínú oṣù kẹsàn-án táwọn ní oṣù kẹwàá lọ ní gbogbo ọ̀nà ọ̀yà kí sámọ̀ta kí oṣù mọ̀ ìbílẹ̀ ní ògo ọ̀yà ìtọ́ni rẹ ìkọ́ni rẹ ìfinimọ̀nà rẹ ọ̀yà kí túmọ̀ rí wọn lọ́pọ̀lọpọ̀ kí ojú àti wọn lọ àìkí túmọ̀ rí wọn gbà lọ́pọ̀ ojú àti wọn lọ kí mi ò sì mọ̀ gbìlẹ̀ ní oríire ṣiṣẹ́ kí mọ̀ tí ní ògo bọ́dọ̀ nígbà bọ́dọ̀ ṣe ní gbogbo ọ̀nà ìyẹn lẹ́yìn rẹ̀ àrí gbogbo ìta ń pè ní sẹ́tẹ́nà tàrí kí àníbẹ̀rẹ̀ búburú gbogbo àwọn ìkàgbé ibikíbi láti gbé gbúrò mi àbí ohunkóhun kó ti ṣe tèmi ní ìlọ́po méje eré àṣà sọ ẹ̀mí nù eré àṣà sàpàdù ìyá kún bẹ́ẹ̀ sì ní sábà lórúkọ Jésù Kristi àmúyọ bí ọtí wà lọ́dún àní àjẹrun ní wọ́n bẹ̀rẹ̀ sí mọ ìjà láàmú kí wọ́n sì mọ ìjẹra ara wọn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ṣe wí nígbà gbogbo lọ́jọ́ gbogbo láì àti lẹ́lẹ́ àti èmi àti gbogbo tí ń ṣe tèmi ajé akíjọ lẹ́nu akíninára akígbógun ti akírobiṣẹ́ akíṣe níbi akídìtẹ̀mọ́ ẹnikẹ́ni agbára kábà ìjọba yòókù gbẹ yòókù tó bá gbé gbèsè kí gbèsè ibì kan nínú àwọn ibi tí a tó lè mọ yòókù wò kó jẹ lójijì ìyá kọ gbẹdànù lójijì ikú kó mú kúrò ayé lójijì àìkọ́ wọgbọ́n lọ kó sì ṣègbè àti òun àti gbogbo rẹ̀ pátá gbogbo ògo kó sì mọ̀ jẹ́ tiwọn náà láì àti láì àti èmi àti gbogbo ṣiṣẹ́ tèmi ya àjẹni tí ẹjú wẹ̀ bẹ́ẹ̀ sì yáyọ̀ tí wọ́n bẹ̀ sí báyọ̀ àti wọ́n bẹ̀ sí yọ̀ fún àní fún ògo àti ológo rẹ̀ fún gbogbo àwọn àṣírí tó lógo tó ga tó lẹ́gbẹ̀ẹ́ tó lòdì wọn àyìn tí èèmọ̀ bẹ̀ sí ní ṣe tẹ́kọ̀ọ́ bẹ̀ sí ní ṣe fún àwọn ìgbéga tó gòjọ́ bẹ̀ sí jẹ́ ìpẹ́ nìkankan wa ní gbogbo náà láì àti láì nínú ayọ̀ àlàáfíà tẹ̀mí gúngùn tó ògo sì jẹ́ tó sì mọ̀ jẹ́ tìrẹ láì dìmí ní àmúrí agbára pátá gbogbo agbára tó fi ṣọ̀rọ̀ porúkọ Jésù lẹ́mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù
ní orúkọ ti Jésù, ní orúkọ ti Jésù Kristi. Ayérayé bàbá, ìwọ ni àní agbára rẹ ni, títóbi rẹ ni, àní bí a ṣe jáde bí a ṣe pàdé báyìí jáde ní oṣù kẹsàn-án láti wọ ní oṣù kẹwàá lọ, ọgbọ́n ìbò òye àti ibi sí ibi kan, àní bíbọn ṣe mi kan, ìwọ ni àní tó bá mi débi tó sì tẹ̀síwájú pẹ̀lú èmi pẹ̀lú ìdìbò ṣe ń gbóhùn sókè bàbá ọmọ ẹ̀mí mẹ́ta nínú ọkàn. Ọ̀yá ní orúkọ Jésù Kristi, èyí dẹ̀bi mímọ́ rẹ̀ dà, agbára rẹ̀ dà, àní ire rẹ̀ dà, àṣẹ ọ̀rọ̀ rẹ̀ dà, àní àṣẹ ọ̀rọ̀ rẹ̀ dà, àní ọ̀rọ̀ rẹ̀ ìmájẹ̀mú rẹ̀, ọ̀rọ̀ rẹ̀ tó gbé gbogbo àjẹjẹ sí lápapọ̀, àní ju tàjà wọn láfi dìmí ní àmúrẹ́ pápá lọ́pọ̀lọpọ̀, àní fi dìmí ní àmúrẹ́ pápá lọ́pọ̀lọpọ̀, àní ju tí àwọn ẹni gbani lọ ìrìjà ìrìsẹ́ sọ́mọ́lẹ̀ Paul àti Joshua àti Mose àti gbogbo àwọn mìíràn ṣáájú lọ ní ìlọ́pọ̀ bẹ́ẹ̀ tó fi da àwọn ìdágbé yá fi dìmí ní àmúrẹ́ bí àṣẹjáde oṣù kẹta wọn oṣù kẹwàá lọ ní gbogbo ọ̀nà tí wọ́n bá tó yọ ya kíbọ̀ pọ̀ ní ògùn tó lójoojúmọ́, àìkímọ̀ tó ògùn bọ́ lójoojúmọ́, àìkímọ̀ gbadá yìí lójoojúmọ́, àìkímọ̀ gbẹlẹ̀ ní lójoojúmọ́, àìkímọ̀ lẹ́kẹ̀sà ní lójoojúmọ́, àìní ẹsẹ̀ bí wọ́n tó fi lé ọ̀nà tọ̀tọ̀ láti mọ̀ ní ẹ̀sìn lọ, àjọ tó mọ̀ ìjọ kó tó mọ̀ wà láì bó ṣe wà láàmú lọ, àjọ tó mọ̀ kọ́ ìbò ṣe kọ́ mi láti mọ̀ tọ́bi tọ́lọ̀ tó láti mọ̀ kọ́ mi lójú ẹ̀mí gbogbo àbúrò Olúwa ìgbéga kó tó àmọ̀ jẹ́ ìbòtẹ́ ògùn kó tó mọ̀ jẹ́ ìbòtẹ́ ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì, àìní gbogbo ọ̀rọ̀ àìní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ ní orúkọ ibi yòówù kò wù àti bá ti gbúrò bẹ́ẹ̀ àbí tá ti gbúrò kó nǹkan ṣiṣẹ́ mi ìyẹn Sátánì àtàwọn ibi gbogbo àti àríkèrèkè àti àwọn ìkà gbogbo àti àwọn gbogbo ní ìlọ́po méje eré àṣọ sẹ̀mí kó bẹ̀ sá eré àṣọ sàpàdé ọ̀yà kó bẹ̀ sá eré àṣọ sẹ̀sẹ̀ ní ọ̀yà kó bẹ̀ sá ògo ìwọ́n sá mọ̀tò bẹ̀tẹ̀ ní ayé mi àdìláì àtìlẹ́lẹ́ àti èmi àti bójú ṣe tèmi ọ̀yà àjẹ àkìyọlọ́nu àkìnínara àkìgbógunti àkìrobisi àkìdítẹ̀mọ́ àkìṣẹ́lẹ́bí èyíkéyìí ẹnikẹ́ni agbẹ́ yòókù tó bá dọ̀wọ́ sí àìlójijì iye kò gbẹ́dà tí gbogbo àìlójijì àdìkọ́ wọgbọ kó ṣègbẹ́dà tí gbogbo àìlójijì àdìkú àdìkọ́ mú okó àdìkọ́ tá bá ti gbogbo yẹ pé àti òun àti ẹ̀rọ àti gbogbo àti gbogbo pátá ní orúkọ Jésù Kristi àdìláì àti lẹ́lẹ́ láti àkókò ìlọ àti tí lẹ́lẹ́ ní orúkọ Jésù àti ẹ̀má gbójú ṣe tèmi àní àìjẹ́ tí gbogbo bẹ́ẹ̀ sì yọ̀ fún sẹ́ àní fún àwọn ìgbéga tuntun àní fún àwọn ògo tuntun fún àwọn àṣírí tuntun fún àwọn oríire tuntun àní fún àwọn àlùyọ tí ò lè gbé tuntun àní fún àwọn ìgbéga tí ó lórí ṣiṣẹ́ ní orúkọ Jésù àní fún ògo àti àìjẹ́ tí gbogbo bẹ́ẹ̀ sì yọ̀ fún àìjẹ́ tí gbogbo bẹ́ẹ̀ sì yọ̀ láti mọ yorùbá láti mọ gbòòrò kápẹ́ lórí rẹ̀ ògo ní fúrúkọ bàbá tó pè ṣe yé àìní òtún láti mọ tìmí lápò àbọ̀ṣọ láti mọ tìmí lápò àbọ̀ ògo ní fúrúkọ tó pè ṣe rẹ̀. Agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa, àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run súre fún mi, sọ̀rọ̀ àṣẹ àtagbára sínú ayé mi. Èmi ń palẹ̀ mọ́ láti jáde nínú oṣù kẹsàn-án, mò ń wọ ní oṣù kẹwàá lọ pẹ̀lú oore ọ̀fẹ́ àti àánú àti agbára rẹ ni. Súre sínú ayé mi, sọ̀rọ̀ àṣẹ àtagbára sínú ayé mi ní gbogbo ọ̀nà. Yá mọ̀ ń fẹsẹ̀ mi lé ọ̀nà. Ní gbogbo ọ̀nà mọ̀ kọ́ mi ní àwọn ojú ọ̀nà tọ̀tọ̀. Ní gbogbo ọ̀nà ojú rẹ kó mọ̀ sí pamọ́ kúrò lára mi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi, ní orúkọ ti Jésù Kristi, ní orúkọ ti Jésù Kristi. Ayérayé bàbá ire rẹ ni mo béèrè fún o Olúwa, àṣẹ ọ̀rọ̀ ni mo béèrè fún o àríbáṣe jáde ní oṣù kẹta àwọn oṣù kẹwàá lọ dípò orí ọ̀fẹ́ àtàánú àtagbára rẹ ni Olúwa, súre sínú ayé mi, sọ̀rọ̀ àṣàgbára sínú ayé mi, súre sínú ayé mi, sọ̀rọ̀ àṣẹ àtagbára sínú ayé mi orúkọ Jésù Kristi náà sáyẹ̀sì àníláì àtìlẹ́yà mọ̀ fẹsẹ̀ mi lé ọ̀nà èyí tọ́tọ́ yẹ fún láti mọ̀ rẹ̀ ọ̀yà àdìmọ̀ kọ́ mi àìní ọ̀nà tọ́tọ́ yẹ fún láti mọ̀ rẹ̀ sẹ́ àìní ọ̀tí mọ̀ tọ̀ àìní orúkọ Jésù ojú ẹ̀ ọbẹ̀ sì pàmòkò lámi láì àtìlẹ́yà ní gbogbo ọ̀nà ọ̀yà ìrẹ́ àìkó tó mọ̀ jẹ́ tẹ̀jẹ̀ mi àìní ó kó yẹ kí tó mọ̀ pọ̀ dípò káàtì gbéyàjọ sọ́lọ́ àìní ó wà kí tó mọ̀ pọ̀ ní èrè tó lógo tó gàjọ láti mọ̀ gbòòrò nígbà gbogbo Olúwa, súre sínú ayé mi, sọ̀rọ̀ àṣàgbà sínú ayé mi, súre sínú ayé mi, sọ̀rọ̀ àṣàgbà sínú ayé mi ọ̀yà àdìmọ̀ fẹsẹ̀ mi lé ọ̀nà tọ̀tọ̀ láti bọ̀ rẹ̀ ọ̀yà mọ̀ kọ́ mi ní gbogbo àwọn ọ̀nà gbogbo pátá ọ̀yà àìní ojú ẹ̀ ọbẹ̀ sì pàmòkò lámi láì àtìlẹ́yà lórúkọ Jésù Kristi ògo ìyẹn àkóso ìbàjẹ́ ìwé jẹjọ bàbá súre sínú mi, sọ̀rọ̀ àgbà sínú ayé mi òṣìṣẹ́ bàbá tó kúwọ́ ti ṣe yí ògo ní forúkọ lè yí fún ọ̀fẹ́ mẹ́ta kan gbọ́ ọgbà àti yìn. Agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa, àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Olúwa, kún mi ẹ súre sínú ayé mi, sọ̀rọ̀ àṣẹ àtagbára sínú ayé mi bí mo ṣe ń jáde nínú oṣù kẹsàn-án tí mo wọ ní oṣù kẹwàá lọ nípò oore ọ̀fẹ́ àtàánú àtagbára rẹ̀. Súre sínú ayé mi, sọ̀rọ̀ àṣẹ àtagbára sínú ayé mi. Ìwọ ti gbà mí, èmi ti bọ́ láyé èmi ò tún gbọdọ̀ bọ̀ sínú páńpẹ́ àwọn ẹni búburú òkùnkùn mọ́ àìsàn náà tàrí kéèké láti mọ̀ darí mi láti mọ̀ darí mi síbi tó bá wù wọ́n láti mọ̀ fi mi dára tó bá wù wọ́n láì àtìlẹ́lẹ́ ya pátápátá ya mú mi bọ́ láì àtìlẹ́lẹ́ ya sún ìsọ́ mi sọ̀rọ̀ àtàwọn àdìkí bọ́ sì bọ́ sínú pápẹ́ mọ́ láì àtìlẹ́lẹ́ ya kí mọ̀ dáṣẹ́ tó ṣe gọlé wọn lórí kí mọ̀ borí wọn nígbà gbogbo kí tó mọ̀ jágbá lórí ayé wọn nígbà gbogbo àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi, ní orúkọ ti Jésù Kristi, ní orúkọ ti Jésù Kristi.
ayérayé bàbá àìní súre sínú ẹ̀mí sọ̀rọ̀ agbára sínú ayé mi súre sínú ẹ̀mí sọ̀rọ̀ àṣẹ àtàgbára sínú ayé mi bí àìní àṣepalẹ̀ má ti jáde nínú oṣù kẹta wọlé oṣù kẹwàá lọ àìnípo oore ọ̀fẹ́ àánú ojú rẹ̀ lọ́wọ́ àti àtìlẹ́yìn rẹ̀ bàbá súre sínú ayé mi o ọ̀yà sọ̀rọ̀ àtàgbára sínú ayé mi ìwọ ti gbà pátá èmi ti bọ́ pátá lọ́wọ́ gbogbo tí ń ṣe ogun sẹ́tínẹ̀tì àríkà tẹ̀mídẹ́bí wá gbogbo èyí tẹ́ pé àìníwò kò tún ní pàtàkì ẹ̀kọ́ ẹ̀mẹ́ ṣe mi mọ́ ọ̀yà láì àìníwò tún bọ̀rọ̀ ní pàtàkì ẹ̀mẹ́ báyìí mo tún bá súre sínú sọ̀rọ̀ pàṣẹ ayé mi àìláì àti láì àìníwò tún bọ̀rọ̀ ní pàtàkì ẹ̀mẹ́ mímọ́ àìláti mo dáyé ibi láti mo ṣàkóso ibi láti mo fi mi ṣe ohun tó bá wọn àti mo fi dá mi dúró láti mo fà kó mi ṣòfò àìní orúkọ sẹ́ni gbàgbọ́ yá kí mo já gbá lórí wọn àìkí mo já àṣì lórí wọn àìkí mo já sóńdó ṣẹ́gun lórí wọn àìkí mo pọ́n wọn ní gbogbo ẹ̀tọ́ àìkí mo tó wọn àtẹ̀pàtẹ̀pà láṣẹ bàbá súre sọ ayé mi sọ̀rọ̀ àtàgbà sọ ayé mi súre sọ ayé mi sọ̀rọ̀ àṣẹ àtàgbà sọ ayé mi ní gbogbo ọ̀rọ̀ súre sọ̀rọ̀ àṣẹ àtàgbà sọ ayé mi olúwa ní gbogbo àkímọ̀ kọ̀ ní èrè tó lógo jùlọ ògo ìyá kó sì mọ̀ jẹ́ bó ṣe rẹ̀ àìdíbẹ̀ jáde ní oṣù kẹta wo oṣù kẹta nípò rẹ̀ fàtànù rẹ̀ ògo ní fún ẹ̀ pọ̀ ṣe ìnífọ̀rọ̀kẹ́ tí àyè mọ̀ ilé mọ̀ gbòòrò ìgbàdé orúkọ ti Jésù Kristi agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́mẹ̀ta ayérayé súre sínú ayé mi sọ̀rọ̀ àṣàlágbà sínú ayé mi nítorí pé gbogbo ògo jẹ́ tìrẹ gbogbo yìí jẹ́ tìrẹ gbogbo ọlá tìrẹ ní ṣíṣe pẹ̀lú ọ̀yà bí a ṣe ń jáde nínú oṣù kẹsàn-án táwọn wọnú oṣù kẹwàá lọ nípò oore ọ̀fẹ́ àtàní agbára mi kọ́ ọgbọ́n ìmọ̀ àti èmi kọ́ ni mo fi débi tí mo tún wọnú oṣù kẹsàn-án tí mo tún jáde oṣù kẹsàn-án tí mo tún wọnú oṣù kẹwàá lọ pẹ̀lú ọ̀yà gúúsù àríwá ìlà oòrùn ìwọ̀ oòrùn àti gbogbo tí ń ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ tí wọ́n dá pàápàá kọ́bẹ̀ sí kọjú sí mi ṣe mí lóore kọ́bẹ̀ sí ta mi lọ́rọ̀ ògo kọ́bẹ̀ sí ràn mí lọ́wọ́ láti mọ fọ̀ láti mọ ga láti mọ pọ̀ ní ògo àti oore báyà gbogbo ní ọ̀pọ̀lọpọ̀ àníjọ́ àìsàn ìpàdé àkọsẹ̀ tó bẹ̀ jáde kò sẹ́gbà àní gbogbo tí ń ṣe òṣì àní kó di àwa sínú apá pátá gbogbo tí ń ṣe gbèsè ó yá àní kó jomu tí ń wà tí ìnírí mọ́nú ayé mi pátá àdúrà rẹ̀ dán ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ayérayé òwò ọlọ́run ara ire ológo jùlọ ìrere ni mo bèrè fún bàbá súre sínú ayé mi mẹ́ta nínú ọkọ sọ̀rọ̀ àtàgbà sínú ayé mi ó àríwọ̀ lọ́sàdá ọ̀run àti gbogbo tó wà nínú ẹ̀pọ̀ lágbára àṣẹrẹ tó sì súre sínú ayé fún gbogbo wọn sẹ́ bàbá àìnípọ̀ ọ̀rọ̀ àtàṣẹ tó fi dá ayé àtọ̀run ni àyè tó súre bàbá sọ̀rọ̀ àtàgbà sínú ayé mi súre sínú ayé mi àyè àjáde ní oṣù kẹsàn-án àwọn oṣù kẹwàá lọ oore ọ̀fẹ́ àtànú àtàgbára rẹ ni mo fi kó ni mo fi débi tí mo dé yìí oore ọ̀fẹ́ àtànú rẹ ni mo sì fi tẹ̀síwájú nípa àgbà sí láti bọ̀ wọ́n oṣù kẹwàá lọ bàbá àìsúre sọ̀rọ̀ ayé mi àìní gbogbo ọ̀dọ̀ tí mo wá gbà tó fi jọ́ lọ́rùn rẹ̀ nítorí ògbà tí lógo rẹ̀ gúúsù àríwá ìlà oòrùn ìwọ̀ oòrùn ohun gbogbo tí wọ́n dáná pàtàkì gbogbo tí ṣẹ́wọ̀n rẹ̀ pátá yóò orúkọ ṣíṣe àkọ́bẹ̀ sí ṣe mí lóore àkọ́bẹ̀ sí fẹ́ mi lọ́wọ́ àkọ́bẹ̀ sí gbé mi ká àkọ́bẹ̀ sí mi lógo àìní gbogbo ọ̀dọ̀ àìní gbogbo táìbì àkọ́bẹ̀ sí kún ọ lé mi lọ́bàá àkọ́bẹ̀ sí kún ọ lé mi lọ́bàá àkọ́bẹ̀ sí ọmọ láti mọ bú mi pọ̀ sí ní ògo nígbà gbogbo àìní láti mọ mi ta sí ní ògo nígbà gbogbo àìní láti jẹ́ láṣọ orin gbogbo àyè ó ṣe iṣẹ́ ìpọ̀jù wà lágbèsè àìlẹ́gbàgbà tó yà kó di àwọn tó pàtàkì àyè mi ní orúkọ Jésù àìní ògo ní ẹwà ní ọ̀la àyàkìbẹ̀ sí ní pọ̀ sí ní ojoojúmọ́ àìní ògo ní ẹwà tí ẹni gbẹ̀rẹ̀ àkìbẹ̀ sí ní pọ̀ sí ní ojoojúmọ́ ògo ìyá kó sì mọ̀ jẹ́ tiwọn nígbà gbogbo àìkíwà mọ̀ kún fún èrè tó lógo jẹ́ ìkọ́ta jùlọ láti mọ yìnyín láti mọ gbòròkà nígbà gbogbo àdìtẹ̀síwájú tó lógo jẹ́ tó gbòròkà nílẹ̀ àkókò àmọ̀ jẹ́ tìmí kó jẹ́ tìmí ògo kó sì mọ̀ jẹ́ ìbò tirẹ̀ bàbá súre sọ ẹ̀mí sọ agbátọ́ ayé mi ògo ìyẹn láti pẹ́ ní fọkàn pọ̀ jù fìdí ìmọ̀ ṣe bẹ́ẹ̀ bàbá gba ọpẹ́ àti agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bí a ṣe ń jáde nínú oṣù kẹsàn-án táwọn wọnú oṣù kẹwàá lọ ọlọ́run ayérayé ẹni tó ní gbogbo ògo àti ìyìn tí kò lẹ́gbẹ́ tí kò lódiwọ̀n ó súre ó sọ̀rọ̀ àti agbára sínú ayé mi èrè àti àṣẹ agbára ọ̀rọ̀ yẹn ó lápárí inú ayé mi nínú ògo tó ga jùlọ mo bẹ̀rẹ̀ sí ní gbòòrò mo bẹ̀rẹ̀ sí gbilẹ̀ ní gbogbo ọ̀nà àní mo bẹ̀rẹ̀ sí tinú ògo bọ́nù ògo inú gbéga bọ́nù gbéga inú ṣe bó ṣe rere nípa ìdarí àti tọ́lá àti kọ́ni rẹ̀ mo bẹ̀rẹ̀ sí ní bí àwọn ògo tó ga jùlọ gbogbo ìrànlọ́wọ́ gbogbo jáyé mi nílò láti mọ pọ̀ ní ògo láti mọ ta ní ògo láti mọ ní oore gbogbo tọkàn mi mo bẹ̀rẹ̀ sí rí gbogbo wọn gbà ẹ̀rí ayọ̀ mi ọwọ́ pọ̀ sí ó tó tó lóògùn àti wa lọ mo jẹ́ tí gbogbo rẹ̀ bẹ́ẹ̀ sì ní báyìí láti mọ yorùbá lóògùn láti mọ gbólúwaga láì àti láìláì ní orúkọ Jésù Kristi àdúrà dada ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ọlọ́run ayérayé ẹni tó ní gbogbo ògo àti ti gbogbo agbára ayé àtọ̀tọ̀ wà ní kàwọ́ rẹ̀ dẹ̀ àti gbogbo agbára tó fi ń jọ̀nà àtòbí ológo jùlọ dẹ̀ àti gbogbo agbára tó fi jẹ́ bẹ́tà jùlọ ọ̀kan dẹ̀ àti gbogbo agbára ayé àtọ̀ wà ní kàwọ́ Jésù àti ní orúkọ Jésù àti ní ẹ̀jẹ̀ Jésù àti ní okó àti àjíǹde rẹ̀ dẹ̀ àti pọ́pátá àyè oṣù rẹ̀ ọ̀sùn àgbàsọ ayé mi ìrè àti àṣẹ olùfìdí múlẹ̀ nínú ayé mi ọ̀làpàdé nínú ayé mi òǹgbòrò nínú ayé mi ayé mi wà bẹ̀rẹ̀ sí gbòrò ní ògo àti wọn lọ àyè nínú ògo mo bẹ̀rẹ̀ sí gbòrò àti wọn lọ nínú ògo mo bẹ̀rẹ̀ sí gbìnrin àti wọn lọ nínú ògo mo bẹ̀rẹ̀ sí tẹ̀jú àti wọn lọ ilẹ̀kùn
tó wá ṣí fún ìjà tí wọ́n lọ àní ọ̀nà eré ọ̀nà ògo ó là fún ìjà tí wọ́n lọ ní gbogbo ọ̀nà àní mo bẹ̀rẹ̀ sí gba ìrànlọ́wọ́ ògo ìjà tí wọ́n lọ mo bẹ̀rẹ̀ sí gba àtìlẹ́yìn ògo ìjà tí wọ́n lọ àní gbogbo tí ọ̀nà pátá gbogbo àní ọbẹ̀ sí kórè àyàfá ìgbéga fún ìjà tí wọ́n lọ ní gbogbo ní orúkọ tí Jésù àṣírí tó lògùn ọbẹ̀ sí Jésù ní gbogbo ní orúkọ ìjà tí wọ́n lọ àní bí ó ṣe jáde ní oṣù kẹrin tí wọ́n wọ oṣù kẹwàá lọ sí pátápátá àní mo bẹ̀rẹ̀ sí tún ògo bọ́ ní ògo àní mo tún gbéga bọ́ ní gbéga mo bẹ̀rẹ̀ tún ṣeré bọ́ ṣeré mo bẹ̀rẹ̀ tún láàlú àní gbogbo ọ̀nà orílẹ̀ gbogbo táyé mi tọkàn gbogbo fún ni láì mú ní àkàdé ọbẹ̀ sí tẹ̀mí lọ́pọ̀ lágbàdà ṣọlọ ọbẹ̀ tẹ̀mí lọ́pọ̀ lágbàdà ṣọlọ ọbẹ̀ tẹ̀mí nípa àánú àti ìrọ̀lẹ́ àti ìrọ̀lẹ́ orúkọ ojú oṣù ire àti àṣetọ́nù sínú ó fìdí mi lọ́dún apá inú ayé mi sẹ́ àìní gbogbo ọ̀nà àìní ògo ojìrọ̀ fún mi láti mọ ibà àìjú àti àìní mo bẹ̀rẹ̀ sí ní bí àwọn ògo tó ga jùlọ mo bẹ̀rẹ̀ sí bí àwọn ògo tó ga nípa ìrọ̀lẹ́ àti àṣetọ́nù nínú ayọ̀ àlàáfíà ẹ̀mí gígùn ìtura pẹ̀lú àgbàdà ṣọlọ láì múra ẹ̀kọ́ dání ní orúkọ ojú oṣù àti ògo àgbáyé ìtẹ́rìkẹ́ ló gbé pamọ́ tẹ́rìkẹ́ ló bò tẹ́rìkẹ́ ló dájú àṣepọ̀ ìṣẹ̀lẹ̀ mọ́ òṣìṣẹ́ bàbá ìmọ̀ tó pé ìṣẹ̀lẹ̀ ògo ní forúkọ ìṣẹ́ ìmọ̀ ìmọ̀ gbòòrò kẹ̀kẹ́ láì àti láì ní orúkọ ti Jésù Kristi agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta gbogbo ẹ̀yà ń gẹ̀rọ ní sàrò oníròyìn ayọ̀ mi ẹ̀yà ẹ tún bọ̀ gbàgbàrò ọ̀tún jújà tí wọ́n lọ ẹ gba ìmísí ìtara ọ̀tún jújà tí wọ́n lọ nítorí pé Ọlọ́run ti gbé yín kalẹ̀ nítorí tèmi láti mọ jíṣà fún mi láti mọ múra fún mi ẹ̀yà ẹ̀bẹ̀ sí jíṣà mi fún mi sẹ́yìn ní gbogbo ọ̀nà ẹ̀bẹ̀ sí múra ẹ̀wà fún mi ní gbogbo ọ̀nà ìtọ́túmọ̀ sí pé gbogbo bíkíbi tí àwọn ètò àti ìpè mi wà ẹ̀bẹ̀ sí lábẹ́ kọjá lọ kẹ́ mọ gbà wọ́n jọ wá fún mi láì ní tó ẹ̀ṣẹ̀ láì kò síbi kankan tẹ́lẹ̀tẹ́lẹ̀ ya gbogbo àwọn òrànlọ́wọ́ ògo àti àtìlẹ́yìn ògo mi àṣírí mi wá gbogbo ibi tí mo bá wà ẹ lọ bá wọn kẹsì mọ darí wọn sọ́dọ̀ mi ẹ mọ fi wọn mọ̀nà láti kàn mí lára láti máa fi gbogbo tí ṣe ire tọ́tọ́ mi láti mọ fi lé mi lọ́wọ́ ní gbogbo ọ̀nà àyè mi kọ́mọ kún fún yàn kọ́mọ kún fún ògo bá a ṣe ń wọ ní oṣù kẹwàá lọ táà jáde ní oṣù kẹsàn-án ní orúkọ ti Jésù Kristi àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ tí Jésù Kristi ẹ gbọ́ ọ̀rọ̀ àṣelẹ́dùn mi gbogbo ẹ̀yà ń gẹ̀lì oníṣẹ́ oníròyìn ayọ̀ mi Ọlọ́run gbé yín kalẹ̀ nítorí tèmi kì í ṣe fún nǹkan méje láti mọ jíṣẹ́ ayọ̀ mi fún mi ni àyè láti mọ múrò ẹ̀wà fún mi ni láti mọ mú kí ayọ̀ mi kọ́ mọ kó nígbà gbogbo láti lè mọ yìnyín lógo láti mọ ní èrè tó lógo tó ga jùlọ ni ọ̀yá ní gbogbo ọ̀nà àní ẹgbà agbára àti gbà àṣà tìmí sọ̀tún bí a ṣe ń jáde lóṣù kẹta wo lóṣù kẹwàá lọ ọ̀yá ẹ̀bẹ̀ tí jíṣẹ́ mi fún báyìí ẹ̀bẹ̀ tí múrò ẹ̀wà fún báyìí ẹ̀bẹ̀ jíṣẹ́ mi fún báyìí ẹ̀bẹ̀ tí mo yà àní láti gbogbo wa àyà lórúkọ Jésù Kristi ọ̀yá kí bẹ̀ sí ní gbà ìrànlọ́wọ́ ògo ní orúkọ Jésù Kristi ọ̀yá gbogbo àwọn bí kíbi gbogbo tí àwọn ẹ̀ta ti pè wá ẹ̀bẹ̀ sí lábẹ́ kọjá lọ ẹ̀bẹ̀ sí gbà àwọn ọjọ́ àfúnni orúkọ Jésù Kristi gbogbo àwọn tí wọ́n jẹ́ olùrànlọ́wọ́ ògo àti gbígbà ṣeré mi gbogbo wọn ibi kí tó máa ẹ̀yà ẹ̀ lọ bá wọn níbẹ̀ àyè ẹ̀bẹ̀ sí darí wọn wá sọ́dọ̀ mi ẹ̀bẹ̀ sí fi wọ́n mọ̀nà láti wá sọ́dọ̀ mi ẹ̀bẹ̀ sí mú ọ̀tọ̀ bí orúkọ Jésù láti ọ̀bọ̀ fi ẹ̀yà láti wọ́n bọ̀ ìrẹ̀bí lọ́wọ́ àti láti mọ̀ láti mọ̀ fi bójú sí mi àyè ẹ̀bí akọ́nùmọ̀ kú fún ìyanu ayọ̀ gbéga tó gòjì lọ àkíńtà pọ̀ ní ètò ológo jùlọ àkíńtà tí gbogbo ẹ̀sìn báyìí ní orúkọ Jésù pé èyí ni ojúṣe yí gbogbo ẹ̀yà ìgbèrò ayọ̀ ni láti mọ̀ báyìí mọ̀ láti mọ̀ mímu dùdù àìdípa nínú gbogbo tọ́tọ́ fún mi àyàtì mọ̀ nígbò ẹ̀yà kìbẹ̀ sínú gbogbo tọ́tọ́ fún mi láti àkókò lọ nígbà gbogbo àdìkẹ́ mi kọ́ bẹ̀ sí kú fún èrè tó lógo ayọ̀ tó ga jùlọ ògo kó sì mọ̀ jẹ́ tó náà yẹn bàbá ọmọ ẹ̀mọ́ mo dá gbogbo padà sódò rí pé àìdí èyí ti rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àṣẹ tàgbà tó wọnú ayé àwọn nkẹ́lẹ́ lọ wọ́n sì bẹ̀ sí jíjà fún nípa agbára àṣẹ fún ògo àṣẹ lóko rẹ ní orúkọ Jésù Kristi agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ogun Fáráò tó dá àwọn ọmọ Ísírẹ́lì ní dé ilẹ̀ lérí òní kó olóko ẹrú ọ̀parun nínú Òkun Pupa odi Jẹ́ríkò tó sọ wípé kò sí tọ́jọ́ àwọn ọmọ Ísírẹ́lì ni wọn ò ní rí ilẹ̀ yẹn gbà ó wó lulẹ̀ bẹ̀rẹ̀ gbogbo àwọn aráàlú yẹn wọ́n pòórá bí so ebi ọ̀fẹ́ mọ́ta ẹni tó ń ṣe agbára tó ń ṣe ìjọba wo náà ìgbìmọ̀ ọdún níbo lọ wà àti wọ́ àti gbogbo agbára àti ìjọba àti ìgbìmọ̀ rẹ̀ àti gbogbo rẹ̀ pátá gbogbo bí mo ṣe ń jáde nínú oṣù kẹsàn-án tí mo wọ ní oṣù kẹwàá lọ ìtorí pé Ọlọ́run ti ṣàṣepé tó ga tó lóko nínú ayé mi ìdádúró ìdíwọ́ ìdènà àtakò kan kò sí fún mi láti mọ ṣeré láti mọ rógò láti mọ pọ̀nà láti mọ pọ̀nà láti mọ tinú ògùn nígbà abúlé ṣe bọ́ ṣeré ọ̀yá bẹ̀rẹ̀ sí ní parun lójijì gẹ́gẹ́ bí ogun Fáráò ṣe parun nínú Òkun Pupa bẹ̀rẹ̀ sí wólulẹ̀ bẹ̀rẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí Jẹ́ríkò ṣe wólulẹ̀ bẹ̀rẹ̀rẹ̀ àti àwọn aráàlú yẹn sì parẹ́ bí iṣó láì kò síbi kankan àti ìwọ àti agbára àti ìrẹ́rẹ́ àti ilé rẹ̀ gbogbo wọn bá ta orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi
ogun Fáráò àìtọ́jà ọmọ Ísírẹ́lì wò ní bọ́ọ̀lù oko ẹrú inú òkun pa àìlọ́parun sí àti ẹsẹ̀ àtẹlẹsẹ̀ àti kẹ̀kẹ́ ẹsẹ̀ àti pàápàá gbogbo odi Jẹ́ríkò tó sọ pé àwọn ọmọ Ísírẹ́lì àìníwò ní orílẹ̀ yẹn gbà àìpọ́tà owó olùlẹ̀ bẹ̀rẹ̀ àwọn aráàlú ẹ̀ wọ́n parẹ́ bí sóde ta ní agbára wọn ìgbìmọ̀ wọn ìjọba wọn ògbókúrò àjọpọ̀ wọn kọ̀ọ̀kan mi ebi ọ̀fẹ́ bẹ́ẹ̀ tó ṣe àìpẹ́bí ṣe jáde oṣù kẹsàn-án tí wọ́n wọ ní oṣù kẹwàá lọ àti dàbí láàrin nípa ikú àtàjídé àti orúkọ Jésù àti gbogbo agbára ẹ̀ tó wà níkàwọ́ Jésù Kristi Ọlọ́run ṣàṣepá ìlú ayé bó ṣe oṣù aṣáájú ayé mi ebi ò ṣe dẹ́dọ̀ ebi ò ṣe jẹ́ láti mọ̀ ṣe rere àìníbi jíjẹ́ tó ń tinú ògbómọ̀lógún nígbà inú ṣe bọ́ ṣe rere àyà gbogbo agbá yóò kọjá ìjọba yóò kọjá ìgbé yóò kọjá àti pé ìwọ̀n tó fẹ́ jogun àìníwọ̀n ò ní gbà wọ́n sọ pé òwò kì í gbà wọ́n pé èèyàn bíi Fáráò yan àìníwọ̀n bí yóò jẹ́ kọjá lọ́wọ́lọ́wọ́ ẹ̀yà parun lójú kó ṣe ṣe lójijì ilẹ̀ kọ́lá ó gbé ọmọ lójijì ìparun ó dé bá ayé ìlànà ya parun lójijì àìníwọ̀ àti rẹ̀ bóyá ṣègbèdè àrùn orúkọ Jésù lójijì àìnítorí pé kí ni ogun Fáráò parun lókun pa nítorí pé ó náà wọ̀n nígbà àìdógún ìwọ́n jẹ́ kọjá òun náà wo lẹ̀ bẹ̀rẹ̀ gbọ́ ara rẹ̀ àni wọ́n parẹ́ bí so ìtọ́pá náà sọ pé àwọn ò ní gbà fún ọmọ ṣẹlẹ̀ àti ìdílé wọn ya gbogbo owó tó sọ pé ò ní gbà gbogbo owó tó sọ pé kò sí tọ́jọ́ àìní tó pé kò sí ìdíwọ́ kò sí ìdílé kò sí ìdàkọ̀ kò sí ìdílé akẹ́fọ́ ìmọ̀ láti mọ sọ̀rọ̀ láti mọ torí láti mọ pọ̀ nígbè gàdé bí mo ti ń jáde oṣù kẹtí mo ní oṣù kẹwàá lọ ya ìparun ojúṣe ya ó jẹ́ ìpínlẹ̀ bá ní orúkọ Jésù gẹ́gẹ́ bí Fáráò ṣe parun lóko ìyàwó náà parun oṣù tí gbogbo àgbà sílẹ̀ nípa gbogbo àgẹ́gẹ́ bí ojú kò ṣe wọlé bẹ̀rẹ̀ àti gbogbo àwọn ẹ̀rọ ṣe parẹ́ bí sọ̀rọ̀ ya ìwọ́yàwó náà wọlé bẹ̀rẹ̀ àti gbogbo àgbà sílẹ̀ àti gbogbo ìjọba àti gbìmọ̀ àti pẹ́pẹ́ rẹ̀ gbogbo orúkọ ti Jésù ìdókòwò èmi ò ṣe dádúró èmi ò ṣe jẹ́ lọ́mọ nítorí pé Ọlọ́run ti dà mí lẹ́yìn tí wọ́n ń ṣe gbogbo ẹ̀mí sì já sí ní pátá ní orúkọ Jésù ògo ti Jésù mẹ́jọ tán láti lára ní orúkọ ti Jésù Kristi agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run ògo Ọlọ́run yìí lẹ́yìn rẹ̀ ta ló tọ́ sí ta lóye láti mọ gba ògo kò sí ìwọ tó ti ń gbòògó bọ̀ láti rẹ̀ wá yá síwájú àti àmọ́ gba ògo lọ mọ jẹ́rìí agbára rọ mọ fìwẹ́ láti tóbi rẹ̀ kan ju bó ṣe fi hàn lọ ìjọba rẹ̀ agbára rẹ̀ àṣírí àtúbọ̀ sọ́ka ju bó sọ́kalẹ̀ lọ àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ayérayé bàbá ìwọ lọ́lọ́run ògo ìwọ lọ́lọ́run yìí ìwọ tó ń gba gbogbo láti rẹ̀ wá àìní ṣe ọlọ́kà sí Jésù Kristi àti ẹ̀mí mímọ́ àìní gbogbo ọ̀dọ̀ ló ń gba gbogbo ní gbogbo ọ̀dọ̀ ló ń gba gbogbo ó tún ti gba gbogbo lọ́jọ́ ti tòní agbára àti ìbọ̀wọ́ tó fi ọ̀rọ̀ lọ́jọ́ tòní ọ̀yà síwájú ọ̀ṣọ́ mọ̀ gba ògo lọ ọ̀yà mọ̀ gba ìyìn lọ mọ̀ ìjẹ́rìí ara rẹ̀ so mọ̀ fi tóbi rẹ̀ kan so ọ̀yà mọ̀ ṣiṣẹ́ àrùn ní àṣepé ní ọ̀tún yẹ̀sọ́ lọ ọ̀yà ní orúkọ Jésù ọwọ́ ọ̀tún wa gbọ́ yàrá ẹnì kọ̀ọ̀kan ká túbọ̀ oríjọ àti gbòdì àṣewá lọ àìkó túbọ̀ kẹ́ni kan bó ṣe kẹ́ni kọ̀ọ̀kan wa lọ àìjẹ́kọ̀ wa kó túbọ̀ kara wa ju àṣewá ní orúkọ Jésù Kristi àìní ọ̀tún ọ̀tún ní rẹ̀ àìníwọ̀ kó túbọ̀ kara wa pọ̀ lórí orúkọ Jésù àṣewá lọ ìrẹ́ àyọ̀rẹ́ kó túbọ̀ sísun ẹ̀yọ̀ àṣewá lọ bàbá àyùbá ṣe ń wọnú oṣù kẹwàá lọ tájà ní oṣù kẹsàn-án ọ̀yà àìníwọ̀ túbọ̀ jẹ́rẹ̀ àìbòṣe láti mọ̀ gbogbo láti mọ̀ gbogbo láti mọ̀ fẹ́ra rẹ̀ bó ṣe láti mọ̀ ìyàwó gbogbo ṣe rẹ̀ ògo kó tó àmọ̀ jẹ bó ṣe bàbá iná mi mímọ́ ìjọba rẹ̀ agbára àṣàtúmọ̀ sọ̀rọ̀ bẹ̀ṣẹ̀ ní gbogbo ògo kó tó àmọ̀ jẹ bó ṣe ìyè kó tó àmọ̀ jẹ bó ṣe ìrì rẹ̀ kó tó mọ̀ ṣe láyé kọ́ ìbùkún kó tó mọ̀ jẹ kọ́ ìyanu kó tó mọ̀ jẹ kọ́ ògo kó tó mọ̀ jẹ òṣìṣẹ́ bàbá tó pé wọn gbàdúrà ògo ní fọkọ yìí fọkọ tí àmọ́ yàmọ̀ gbórúkọ rẹ̀ ga agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ ti Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta èmi mọ rírì rẹ nu ayé mi Ọlọ́run ìwọ tó jẹ́ olùtọ́ olùkọ́ni olùfẹsẹ̀ mílíọ̀nù tó ojú rẹ sì wà lára mi ìwọ tó gbà mí lọ́wọ́ gbogbo ogun amúnisí akónilẹ́rú àfàkópẹ́ ní àfojú ẹni ṣòfò ìwọ náà tún ni ló tún jẹ́ kí ni ẹni tó sọ mí dẹni tó pọ̀ ní ìbùkún àti ní ìgbéga rẹ nítorí pé mo gbẹ́kẹ̀lé ọ èmi wá dẹni tó ní tó kún fún orin ọpẹ́ orin ògo síwọ Ọlọ́run àìnígbà gbogbo mo mọ̀ ọ́ lóore o bàbá gba ọpẹ́ àti ìmí wípé bí mo ti ń jà ní oṣù kẹsàn-án yìí tí mo wọ ní oṣù kẹfà lọ látàkókò lọ mo bẹ̀ sí tinú ògo bọ́dọ̀ gbọ́ tinú gbàgbọ́ bẹ̀ sí ní bí àwọn ògo mo di ẹni tó bẹ̀ sí ní kún fún ẹ̀rí tó lógo jùlọ bàbá ògo ní forúkọ rẹ̀ gba ọpẹ́ àti ìmí àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ ti Jésù ní orúkọ ti Jésù rẹ̀ sí ayé rẹ̀ bàbá mi ọmọ sheik ológo jùlọ ọmọ ṣe olórí ọ̀fẹ́ ọmọ ṣe atóbi jùlọ mẹ́ta náà kan mo ní ògo ní forúkọ rẹ bí bá ní kí n mọ yíra nílẹ̀ olú àkótó láti fi ṣan oore rẹ bí bá ní kí n sì mọ fòsókè dọ̀là mẹ́wàá àkótó láti fi ṣan oore rẹ àìbọ́ ní kí n mọ tàkìtì dọ̀là mẹ́wàá àkótó láti fi ṣan oore rẹ oore rẹ ti pọ̀ jù tó lára rí èmi ebi ìbàdí gbà àgbà pọ̀jù tó gbogbo ìbàdí kan kòtó láti fi ṣan oore tí mo ní sọ náà ní ikú bàbá ògo ní forúkọ rẹ òṣìṣẹ́ ọba àwọn ọba olúwa àwọn olúwa ọlọ́run àwọn ọlọ́run mẹ́ta nínú ọkàn gba ọpẹ́ àti ìmí ayé rẹ bàbá ọmọ ṣe gba ọpẹ́ àti ìmí Jésù Kristi olórúkọ àpèrè orúkọ ìyanu orúkọ ńlá àní kìkì tán àyè tán bọ́mọ̀ sọ wípé ṣe fún gbogbo agbára ayé àtọ̀ tó wà ní kàwọ́ọ̀rì tó wà nínú kó àtàjírí àti ẹ̀jẹ̀ tó àti ẹ̀jẹ̀ rẹ̀ àtorúkọ rẹ̀ ìtí wọ́n fi ṣàṣepé tó ga jù ẹ̀yìn ọba gba ọgbà àti wípé àìdí èmi jẹni tí wọ́n lọ́n fẹsẹ̀ rẹ̀ lọ́nà àìtósí nǹkan àìtósí ntọ́ ìtósí ń wà pẹ̀lú ẹ̀ nígbà gbogbo nípa àánú àtúrọ̀fẹ́ rẹ̀ ti borí gbà ní gbogbo ọjọ́ ayé mi àìdí èmi jẹni tó pé kí ni ọpọlọ gbogbo ogun amúnisí akónilẹ́rú àfàkóyèsọ àfojú ẹni ṣòfò àní ànínára pẹ́ni lójú nínú
nínú iṣẹ́ ìṣòjò ọjọ́ nínú ohunkóhun yóò kó jẹ́ nínú ohunkóhun kó jẹ́ àìdí ẹ̀bí tẹ́ni tó kún fún orin ọpẹ́ orin ayọ̀ orin ògo orin ìdùnnú láti mọ gbòòrò láti mọ fún àtúnfò kọ́ni gbogbo náà láì àti láìláì ìbẹ́ẹ̀dì ìbẹ́ẹ̀mọ̀ tí lóògùn bọ́ọ̀lù nígbà àbúrò àjùgbò sí wúlò àìbò ìfojú sọ̀rọ̀ lọ òṣìṣẹ́ bàbá ọmọ mímọ́ yín ní forúkọ rẹ òṣìṣẹ́ àtòbíjù ògo ní forúkọ rẹ ẹlẹ́rù náà yóò mọ̀ bàbá gba ọpẹ́ olúwàgbẹ́ ẹ̀yìn olúwàgbọ́pẹ́ títí ní mọ̀yọ́ ní mọ̀ gbòòrò ká ògo yẹn ní forúkọ rẹ pé wọ́n dá sí lọ́pọ̀lọpọ̀ ní gbogbo ọ̀nà. A gba àdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ ti Jésù Kristi. Bàbá ẹ ṣé o bàbá ẹ ṣé o bàbá àwa dúpẹ́ bàbá fàṣepé ayọ̀ tẹ́tún ṣe láyé wa lónìí ọ̀hún bàbá ẹ ṣé o bàbá ẹ ṣé o bàbá àwa dúpẹ́ bàbá ẹ̀yin lẹ́ ń fẹ́ ṣe wálé ọ̀nà ire lójoojúmọ́ ayìyín lógo bàbá o ẹ ṣé o bàbá ẹ ṣé o bàbá àwa dúpẹ́ bàbá fún ìrìnàjò oṣù kẹwàá tẹ́tí ṣáájú wa lọ láti lọ yà sí mímọ́ ẹ ṣé o bàbá rere ẹ ṣé o bàbá ẹ ṣé o bàbá àwa dúpẹ́ bàbá gbogbo ògo gbogbo ìyìn gbogbo ọlá ni mo dá padà sọ́dọ̀ bàbá yẹn ẹni tó ṣe àṣepé tó ga tó lógo jùlọ nínú ayé mi nínú ayé rẹ nínú ayé ẹnìkọ̀ọ̀kan wa èyí tó tún tẹ̀síwájú ju gbogbo agbára tó fi ń jọ́lọ́run ni láti mọ̀ ṣàṣepé àyè tó ga tó lógo jùlọ nínú ayé ẹnìkọ̀ọ̀kan wa èyí jẹ́ pé kò tó sí ìdádúró àbídìíwọ́ àbídìíní àbí àti àkọ́kan fún ẹnikẹ́ni ni wa mọ́ láti mọ gbòòrò láti mọ gbìnlẹ̀ láti mọ ṣe rere láti mọ tinú ògo bọ́nù ògo nígbà gbogbo ní ọjọ́ gbogbo ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ ti Jésù Kristi. ìyìn ọjọ́ méjì tó parí oṣù mo láyọ̀ àti dúdú láti yọ lọ́lọ́gbọ́n tó pé mo jẹ́rìí ẹnì kọ̀ọ̀kan yín wípé ẹ ti múra sílẹ̀ fún àwọn ìyìn ọjọ́ méjì tó parí oṣù yìí àti fún títí àwọn ọjọ́ mẹ́ta tí ó bẹ̀rẹ̀ oṣù ìkẹwàá èyí tí à ń wọ̀ lọ èyí tó jẹ́ pé nínú rẹ̀ Ọlọ́run yóò dẹ́ni kọ̀ọ̀kan wa láre lọ́pọ̀lọpọ̀ ju bí àtúnṣe lérò lọ ju tó ti ṣe bọ̀ láti wá yóò tún wá ṣe ìyanu ayé ẹnì kọ̀ọ̀kan wa àní àwọn aláìsàn wọ́n gba ìwòsàn wọ́n gba ìmúláradá bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n ń yàgàn àbí àwọn tí wọ́n ń wojú Olúwa fún tọ́mọ wọ́n bẹ̀rẹ̀ sí ní gba oyún ayọ̀ tí wọ́n sì mọ rù ní àtàlàfíà tí wọ́n sì mọ rí bí ní àtàlàfíà àwọn tí wọ́n wà lábẹ́ ìjẹ̀ka àbí ogún kan gbogbo bẹ̀rẹ̀ sí bọ́lá àbí ogún àti èmi àti ẹ̀yin nígun mẹ́rin àgbẹ̀rẹ̀ ẹnì kọ̀ọ̀kan abíkíbi tá a bá wà àwọn ògo àti ìgbéga tuntun lọ bẹ̀rẹ̀ látàkókò yìí lọ títí wọnú ìyẹn ọjọ́ méjì tó parí oṣù àtọjọ́ mẹ́ta tó bẹ̀rẹ̀ oṣù lẹ́yìn rẹ̀ náà àwọn àtọ́ àmọ́ tayọ sí lọ́pọ̀lọpọ̀ ìyẹn pé láti pàṣẹ ìyìn yẹn látàkókò yìí lọ ìta ayé ẹnìkankan wa ọgbà ìpadà rírọ ọtún ìwọ tó ti wà lókè ó tún mọ gàṣí ju tàti wá lọ ìwọ tó ti wọ ní ọ̀pọ̀lọpọ̀ ìbùkún ó tún àmọ́ pọ̀ sí ní ìbùkún tàti wá lọ èyí tó tún wá jẹ́ babalá rẹ̀ ni wípé kí ni àwọn ṣùgbọ́n tó wà nínú ayé ẹnìkankan látàkókò yìí lọ gbogbo ẹ̀ pátá ó gba ìpadà rere ó bẹ̀ sí já sí ẹ̀rí tó lógo tó ga jùlọ ìpọ́njú ẹ̀gàn kò tún sí lọ́rọ̀ ẹnìkankan mọ́ láì àti láláì ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi èyí tó tún dàbí rẹ̀ òun náà ni wípé kí ni ẹ máa fi àdúrà ràn mí lọ́wọ́ Ọlọ́run nínú àánú rẹ̀ yóò sì máa rántí ẹ̀yin náà sí rere ìbé ẹ̀sìn ṣẹlẹ̀ ètò rere pé kí ni agbára mi ò gbé ọgbọ́n mi ò gbé gẹ́gẹ́ bí wọ́n ṣe máa sọ fún yín ká ya fọ́tò ká fídíò níṣẹ́ títì mi àánú oore ọ̀fẹ́ ni mo rí gbà lórí eléyìí so ìrànlọ́wọ́ yín nínú àdúrà ni mo nídìí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ṣe kiri tẹ̀ fi gbogbo àrántí mi nínú àdúrà mo sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olùpènisí àkíyèsí àti ìmọ̀ràn kọ̀ọ̀kan ojoojúmọ́ èyí jẹ́ pé mi sí àkíyèsí sí gbà mí nímọ̀ràn fún àwọn ìmúgbòòrò àdàgbàsókè iṣẹ́ ìránṣẹ́ yìí àbí àwọn òmíràn náà tó yẹ pé kí ni àǹfààní ò tí ì sí láti mọ̀ ṣe kí ni fún ìdí pàtàkì àbí òmíràn ní orúkọ Jésù mo dúpẹ́ lọ́wọ́ ẹnìkankan mo sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin náà tẹ̀ sí kí ni ẹ fi gbogbo gbà darapọ̀ mọ́ wa láti mọ̀ sí kí ni
láti mọ ọjọ́ gbàdúrà papọ̀ láti mọ kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọlọ́run àti láti mọ wọ́ jùlọ ọlọ́run láti mọ yìn ọlọ́run lógo pàápàá jùlọ láti mọ gbọ́ ọlọ́run ẹ̀ ga nígbà gbogbo ní orúkọ Jésù ọlọ́run nínú àánú rẹ̀ yóò mọ fàyè kọ̀ọ̀kan wa dára rere tó lóògùn jọ tàti wá lọ ire rẹ̀ àṣẹ agbára rẹ̀ lórí ayé wa nínú bó ṣiṣẹ́ tiwa yóò mọ fọ ní ọ̀tún ní rere a kò ní ṣe dádúró a kò ní ṣe dí lọ́wọ́ láti mọ gbòòrò láti mọ gbilẹ̀ nógo ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù. Pàtàkì jùlọ òun náà ní ìjọba ọlọ́run mọ́ sì jẹ́ kí ìjọba ọ̀run kó bọ́ sọ̀rọ̀ mọ́ lọ́wọ́ ìwọ tó ti gba Kristi ní Olúwa tó gbà rẹ̀ tètè jí lójú oorun ọ̀la lè pẹ́ jù ọgbọ́n tó lórí ẹ sọ ni ó ní súnmọ́ ọlọ́run o kó lè mọ̀ bó ṣe fẹ́ ọ fẹ́ràn rẹ o ẹ̀ṣẹ̀ ló mú ìyapa wá dágbére fẹ́ṣẹ̀ kó lè mọ̀ bó ṣe fẹ́ ọ bọ́lọ́run làjà kó lè rójú rere rẹ bá ọlọ́run làjà nígbà tó bá ń kọ̀ láti fi ẹ̀ṣẹ̀ sílẹ̀ láti kọ̀ ìṣòǹgbò ṣẹ̀ṣẹ̀ ó sì ń bọ́lọ́run jà ní jẹ́bẹ̀ so ìjọ tó bá ti kọ̀ ẹ̀ṣẹ̀ sílẹ̀ tó bá ti gbà láti kọ̀ ìṣòǹgbò ti ṣẹ̀ṣẹ̀ tó wá yí padà sọ́dọ̀ ọlọ́run ó ti bọ́lọ́run làjà nìyẹn ọlọ́run ò bínú sí ọ ọlọ́run ò bá ọjà ohun tó kàn nídìí ni pé kíni ìtí ọ̀dà tí ń bẹ lọ́wọ́ rẹ yẹn ìtí ọ̀dà tí ń bẹ lọ́kàn rẹ yẹn ìtí ọ̀dà tó gbé lérí yẹn ìtí ọ̀dà tó gbé pamọ́ sínú yẹn ìtí ọ̀dà tó ń ṣe yẹn òun ni kò kọ̀ sílẹ̀ ohun tó lọ nídìí yẹn kò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí kò sí pé kó ronú pé wàdà so ọlọ́run ò retí ẹnìkankan nínú wa kó parun sí ọ̀run àpáàdé ọlọ́run ti torí ẹnikẹ́ni nínú wa dá ọ̀run àpáàdé nítorí Sátánì àti àwọn ìgbìmọ̀ rẹ̀ àtàwọn ẹmẹ̀wà rẹ̀ ló sì dá ọ̀run àpáàdé kì í ṣe torí èmi àti ẹ so ọlọ́run ò retí ìparun rẹ̀ ní ọ̀run àpáàdé ṣùgbọ́n ó ń retí rẹ̀ láti wá jábọ̀ rere ní ìjọba rẹ̀ fóun ní ọ̀run ní kẹ́yìn nígbà tí pé kẹ́yìn bá dún so ronúpìwàdà gba Kristi ní Olúwa tó olùgbàlà rẹ̀ kí ọ tójú níbikíbi tó bá wà gba Kristi jẹ́wọ́ Jésù Kristi ní Olúwa tó bá ti ṣe léyìí tán wo kí n tó kú ọkù ni pé wá ìjọ ọlọ́run ibi tí wọ́n ti gbé ń kẹ́ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ìmọ̀ ìjìnlẹ̀ nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ní òtítọ́ àti lódodo kó sì lọ darapọ̀ mọ́ wọn kó sì fara hàn níbẹ̀ ó sì kí ni dandan ni tó bá jẹ́ pé ibi tí wọ́n ti gbé ń kẹ́ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ó rí wọ́n ní àwọn ènìyàn tí wọ́n gbà ọ́ tí wọ́n sì mọ kí ọ sí àkíyèsí láti mọ darí ẹ̀ síbi tọ́tọ́ síbẹ̀ láti lè mọ ní òye tó jinlẹ̀ nínú àwọn ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run àti nípa ìfẹ́ ọlọ́run láti lè mú kí ìwọ gangan fúnra rẹ kó lè gba òmìnira pátá kó lọ gbogbo tí ń ṣe ìdè èyí tí ń ṣe tí ẹ̀ṣẹ̀ èyí tí ó ti là kọjá nítorí pé kí ni nígbà tó bá ronú pẹ̀ láti gbà tó lọ́run àwọn ẹ̀mí búburú yẹn èyí tí ó ti darapọ̀ mọ́ ẹ tó fi wá àwọn ìwà búburú tẹ́lẹ̀ yẹn wọn àwọn ò ní fẹ́ kọ̀ ọ́ sílẹ̀ àwọn ò ní fẹ́ gbà fún ọ ṣùgbọ́n nípa ìpinnu rẹ ló ti lè bọ́ lọ́wọ́ wọn àti nípa ìrànlọ́wọ́ nínú àdúrà òmíràn tó dàbí ẹni pé kí ni sórí ìwé òfin mọ̀ sì jẹ́ kó kúrò lẹ́nu rẹ gẹ́gẹ́ bí Ọlọ́run àti wí mọ̀ ṣàṣàlù rẹ̀ ní ọ̀sán àti òyìn ní bíbélì ọ̀rọ̀ Ọlọ́run kọ́ mọ̀ ṣèwádìí òfin àti ìfẹ́ Ọlọ́run nígbà gbogbo àti agbára rẹ̀ nínú rẹ̀ àti ojúure rẹ̀ nígbà gbogbo kọ́ wa mọ̀ béèrè fún ọ̀tun agbára àti ní ẹ̀mí mímọ́ àti àánú Ọlọ́run alààyè ó sì rí wípé kò sí tàbí ṣùgbọ́n wá gbọ́ o ọ wá lè wọnú ìjọ kan lọ tí ń ṣe ìjọ Ọlọ́run tó yẹ kí nígbà tó bá débẹ̀ gbogbo tí wọ́n ṣe bẹ́ẹ̀ ó lè mọ̀ bọ̀ lára mu ìyẹn sọ pé kó wá ṣe kí ni kó sọ pé ó lọ sí chọ́ọ̀chì mọ́ o tí bí ọba bọ́ lára mu tó ń wo chọ́ọ̀chì mi nígbà tó bá dé chọ́ọ̀chì kìíní chọ́ọ̀chì kejì ó rí ọkàn tó bọ̀ lára mu ṣùgbọ́n kó tó lè pọ̀ mọ́ pàrọ̀ chọ́ọ̀chì káàkiri kọ́kọ́ bá Ọlọ́run sọ̀rọ̀ Ọlọ́run ìjọwọ́ mo ti lè bá ọ pàdé ni mo ti lè ti kíni mo ti lè dálágbára nínú rẹ mo ti lè ní òye ìjìnlẹ̀ nípa ìfẹ́ rẹ ìjẹ́ gbogbo ojú ayé mi èmi ò fi ni mo fi mọ gbé níwájú rẹ tí mo sì ní padà sínú ẹ̀bi mi mọ́ ìyẹn ẹ̀ṣẹ̀ tí mo ti kó nínú rẹ mọ́ tó bá ti ṣe lé Ọlọ́run gangan fúnra rẹ yọ̀tọ̀ Jésù wà nítòsí rẹ láti tọ̀ àti ẹ̀mí mímọ́ rẹ ó sì rí wípé kíni ohun tọ́nà tí ó dá sínú ayé yẹn ó padà mọ́ ó sì lè ṣe ó sì lè rábọ̀ rere jẹ́ ní ìkẹyìn so inú ẹ̀ṣẹ̀ tó wà yẹn Sátánì ní bẹ́ńdì rẹ̀ ìfà kúkú rẹ̀ ṣòfò ni so ètò tọ́lọ̀ ní fún ọ ó ju ti Sátánì nílò ọ̀fun lọ Sátánì ti mọ̀ pé tí òun ọ̀bá lọ bó ṣe lọ nílò òkú lọ yẹn ó ṣiṣẹ́ tó yẹ kọ́ lọ sí tọ́ba iṣẹ́ tọ́lọ̀ nǹkan ó ṣe yẹn kò sí tàbí ṣùgbọ́n ẹkún lòun wọ́n bẹ̀rẹ̀ sí ní sun nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí rẹ́rìn kì í ṣe pé wọ́n ní kọ́ bẹ̀rẹ̀ sí rẹ́rìn àmúyẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tẹ́ pé nípasẹ̀ títí ẹ̀ òun ó ti dẹni gbàlà nítorí pé ìdàbàjẹ́ tọ́lọ̀ fi dá ọ sínú ayé nìyẹn èyí tó fi jẹ́ pé ó sì fi pọn dandan fún ọ láti fi jáwọ́ kó nínú ẹ̀ṣẹ̀ láti yí padà sọ́dọ̀ Ọlọ́run láti fàyè rẹ̀ fún Jésù Kristi ìmísí ẹ̀mí agbára Ọlọ́run tó nílò láti lè gba Jésù Kristi Olúwa láti lè kọ̀ sí bó ti ṣẹ̀ṣẹ̀ Ọlọ́run yọ̀ǹda ẹ̀fọ́ pátá ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín ìwọ tó bá tó pé ti gba Kristi ní Olúwa àti olùgbàlà rẹ náà ǹjẹ́ o sì pè níwájú Ọlọ́run ǹjẹ́ mo pè níwájú Ọlọ́run ǹjẹ́ ìrìn àjò mi níwájú Ọlọ́run ǹjẹ́ ǹjẹ́ ó fògo fún Ọlọ́run ṣé kìí sojú ayé kíyèsára ìyẹn nìkan kọ́
ní gbogbo ìgbà wọ́n ti gbà pé sọ fún wa pé kí ni ẹni tó dúró kó kìsà kó má bàa ṣubú nítorí pé ilẹ̀ yọ̀ kìí ṣe pé ilẹ̀ yọ̀ o ṣùgbọ́n tí ń sọ ni wípé kí ni Sátánì àtijọba òkùnkùn wọn kò sinmi wọ́n ń dọdẹ àwọn àyànfẹ́ Ọlọ́run lójoojúmọ́ mọ́ sọ pé nítorí pé o ti fayé rẹ̀ fún Jésù nítorí pé o ti gbé nínú ìfẹ́ Ọlọ́run nítorí pé o ti ń pa òfin Ọlọ́run mọ́ nítorí pé o ti ń sàsọ̀rọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run ọ wàá sùn tẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ gbọ́ Sátánì ò sinmi o ló jẹ́ kí Jésù sọ pé ẹ máa gbàdúrà láìsinmi àti ní àṣálẹ́ ní ọ̀sán àti ní òru ọ̀tá òdodo sí Sátánì ó ń dọdẹ káàkiri ó ń ké ramúramù wọ ẹni tí ó pàjẹ́ káàkiri wò kọ̀ wá ẹlòmíì bí kò sí pé àwọn tí wọ́n ti fa ẹran fún Jésù Kristi ni o so ìjọba pé kéde ọgbọ́dọ̀ mọ kíyèsára láìsí mẹ́tẹ̀rẹ̀ kí Sátánì má bàa ṣe mú ọ kùnà kó má ṣe mú mi kùnà láti kùnà ìjọba Ọlọ́run nítorí pé ìrántí òjú báyẹn lọ kó mú àwọn àyànfẹ́ kùnà ìjọba Ọlọ́run nítorí pé òun ti di ẹni ègbé òun ti dẹnu ọ̀rọ̀ apáàdì orí ọ̀fẹ́ kò sí fóun mọ́ nítorí wàá dúró lórí pé kò fẹ́ jẹ́ òun nìkan ọ̀fẹ́ jẹ́ pé nígbà tóun ti lè kùnà tóun ti sọ ipò rẹ̀ nù ní ọ̀dọ̀ Ọlọ́run so gbogbo ẹ̀ náà gbọ́dọ̀ sí kíni o wọ́n gbọ́dọ̀ sọ pé wọn nù ní ọ̀dọ̀ Ọlọ́run so tí ń ṣe ni wípé dà bí mo ṣe dà tí ẹ ti bàjẹ́ so tí gbogbo ẹ̀ náà gbọ́dọ̀ bàjẹ́ ó kù sọ lọ́wọ́ pé kí lọ títí ẹ bá bàjẹ́ títí èmi kò ṣe kíni o kò pọn dandan kó bàjẹ́ so títí èmi ò ní bàjẹ́ agbára okun mi sí èmi àti ẹ nílò ìtàfin bọ́ sínú pápẹ́ Sátánì Ọlọ́run gbowó ẹnì kọ̀ọ̀kan wa láti láì àti láláì láti mọ borí gbogbo tí ṣogun Sátánì àtàrí kérékèrè ìjọba ọ̀run kò ní bọ́ sọ̀rọ̀ mẹ́nì kankan wa lọ́wọ́ ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ ti Jésù Kristi. mo gbàgbára ẹ̀mí mímọ́ mo gbàgbára ẹ̀mí mímọ́ èmi gbàgbára ẹ̀mí mímọ́ ayé mi fọ̀hún nínú ògo àti èmi àti ẹ̀yin bá a ṣe ń jáde ní oṣù kẹta wọ ní oṣù kẹwàá lọ Ọlọ́run tún dìde nínú àánú àti ìrànwọ́ àti Jésù Kristi láti mọ fẹ́ ṣe ẹnìkọ̀ọ̀kan wa lọ́nà tọ̀tọ̀tọ̀ yìí láti mọ rìn láti mọ kọ́ ẹnìkọ̀ọ̀kan wa ní ojú ọ̀nà gbogbo tọ̀tọ̀tọ̀ yìí láti mọ tọ̀ bẹ́ẹ̀ ni àní ojú rẹ̀ kò pamọ́ pọ̀ kò sí pamọ́ láti lálá ní ẹ̀rẹ́rẹ́ àmọ̀ pọ̀ sínú ojoojúmọ́ ní orúkọ ti Jésù Kristi. mo gbàgbára ẹ̀mí mímọ́ mo gbàgbára ẹ̀mí mímọ́ èmi gbàgbára ẹ̀mí mímọ́ ayé mi fọ̀hún nínú ògo àti èmi àti ẹ̀yin tí gbogbo agbára tó lọ fi ń jọ lọ́run ni àti gbogbo agbára tó wà ní káwọ́ tó kù sí ni apọ́lọ́ gbogbo àwọn ẹni bí ẹni gbogbo àwọn kẹ̀ní àwọn afakọ́ ni afọjú oníṣòfò àwọn anínára àwọn apọ́ni lójú ni àwọn afinisìn àfinisẹ́lẹ́yà ni pátápátá ní orúkọ Jésù láì àti láwọ̀ tó ní pàtàgbà lórí ayé nìkọ̀ọ̀kan wa mọ́ ibi gbogbo tó a tún kóra àwọn jọpọ̀ níbi ní burú tiwa láti mọ̀ sí fún ìgbésẹ̀ mìíràn níbi ní búburú ilẹ̀ ọ̀là ní ọbẹ̀ sì gbé wọn mi ikú ọbẹ̀ sì mú wọn kúrò ayé ìparun ọbẹ̀ sì jẹ́tọ̀ kí gbogbo ọbẹ̀ sì gbé dànù àti àwọn àti gbogbo pẹ́pẹ́ àti òsà àti gbogbo ìgbìmọ̀ àti ilé àtọ̀nà wa gbogbo ní orúkọ ti Jésù Kristi. mo gbàgbára ẹ̀mí mímọ́ mo gbàgbára ẹ̀mí mímọ́ èmi gbàgbára ẹ̀mí mímọ́ ayé mi fọ̀hún nínú ògo àti èmi àti ẹ̀yin ẹnìkọ̀ọ̀kan wa nígun mẹ́rẹ̀ẹ́gbẹ́ ibikíbi tó wù ká lè wà látàkókò yìí lọ ayé wa wọnú ògo tó ga tó lógo jùlọ ìrẹ́ àti aṣọ ó fìdí múlẹ̀ nínú ayé ẹnìkọ̀ọ̀kan wa ní gbogbo ọ̀nà abẹ̀sí ní pọ̀ ní orere ní èrèrè abẹ̀sí tún ògo gbọ́dọ̀ ògo nígbà gbọ́dọ̀ oníṣèlú bọ́ọ̀ sí rere orin ayọ̀ orin ògo orin ọpẹ́ orin yẹn ọbẹ̀ sí ní gbẹ̀nì kọ̀ọ̀kan wa ọbẹ̀ sí ní gbẹ̀nì kọ̀ọ̀kan ẹ̀rí tó lógo jọ ọbẹ̀ sí jẹ́ ìgbẹ̀nì kọ̀ọ̀kan wa ní gbogbo ọjọ́ gbogbo láì àti láláì àríbẹ̀ látàkókò lọ bá a ṣe wọnú oṣù kẹwàá lọ àrí adìẹ tí gbogbo ẹ̀ bẹ́ẹ̀ sí ní darapọ̀ mọ́ láti mọ yọ̀ fún wa láti mọ gbòòrò àga àti fún ilé àtúnra gbogbo ní orúkọ Jésù Kristi a kò ní ráàmù rere mọ́ a kò ní dààmú rere mọ́ a ní òṣì iṣẹ́ ìpọ́njú kò tún jẹ́jẹ́ nìkankan wa mọ́ gbèsè kò tún jẹ́jẹ́ nìkankan wa gbogbo àwọn aláṣẹ àyẹ̀mọ́bẹ̀ sí gba òṣèlú pátá nígbà tí gbogbo ìṣe ìjẹ́tọ̀ lọ́run láì àti láì ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ Jésù Kristi ayé rẹ bàbá adá gbogbo pàṣẹ gba ọpẹ́ àti yẹn ìyẹn àwa tá wà níbí àti gbogbo àti wọn bọ àti wọn wò wá níbi gbogbo aṣọ́gbó ṣe gba ọpẹ́ àti yẹn títí láì láwọn ọmọ yìnyín ọ láwọn gbòòrò fún dára rẹ tiwa ní gbogbo náà fún àwọn àṣepé tó ṣinú ayé wa fún gbogbo àti tó ti ṣe nire fún oṣù kẹwàá tó ti ṣáájú wa lọ láti lọ yàsí mímọ́ fún wa ògo ògo yìí fún orúkọ rẹ láì àti láì ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi oore ọ̀fẹ́ ti bàbá oore ọ̀fẹ́ ti ọmọ oore ọ̀fẹ́ ti ẹ̀mí mímọ́ ó bùkún wa
ó gbé wa ró ó gbé wa ga ó ṣàṣepẹ́ tó ga lóògùn ayé wa gẹ́gẹ́ bí ẹ̀kọ́ rẹ̀ tó fi kọ́ wa ayé wa wọnú ògo lọ a kò dààmú a kò ráhùn rere kankan mọ́ bẹ́ẹ̀ ni ìrìn àjò oṣù kẹwàá yẹn ó yá ó di mímọ́ fún pátápátá nípa ẹ̀jẹ̀ Jésù Kristi gbogbo ibi tí mẹ́mẹ́ látàkókò lọ ẹ̀jẹ̀ Jésù ọ̀rà padà ṣíre fún wa agbára yàtọ̀ tó wà ní káwọ́ Jésù Kristi ni ọ̀sọ̀ wa dẹni ìbùkún nínú rẹ̀ látàkókò lọ ẹnìkan abẹ́ sí pọ̀rọ̀ ní ògo ní ìgbéga ní ìbùkún Ọlọ́run alààyè nígbà tí ogo ti jẹ́ tọ́ Ọlọ́run alààyè ní gbogbo ọ̀nà ìjọba ọ̀run kò ní bọ́ sọ̀rọ̀ mọ́ wa lọ́wọ́ ìyà Ọlọ́run retí ẹnìkankan wa àti láti máa jábọ̀ rere oore ọ̀fẹ́ àtàánú láti lè ráàbò rere jẹ ní ìkẹyìn Ọlọ́run yọ̀dà ìfẹ́ nìkankan wa gbogbo tó lè mú àkànnàjọbọ láti mọ ìráàbò rere jẹ nẹ́tọ̀ọ̀tà ọ̀pàdé mọ́ kó lójọ́ nìkankan nípa ìrànlọ́wọ́ àti àánú àtòrò ìfọlọ́ àti ti Jésù Kristi ògo sì jẹ́ tọ́lọ́run alààyè láì àti láíláí ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ ti Jésù Kristi hallelujah méje hallelujah 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 ògo fún alókè ọ̀run.